Like you, King of kings and Lord of lords. I am that I am, the Most High God, the one who is, who was, and who is to come, the ancients of day. Daddy, I give you praise. I give you praise. I give you honor. Who is like unto thee? O Lord, 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 among the gods, who is like thee? You are glorious in holiness and fearful in praising. Always do your wonders, hallelujah. Lord, I worship you, Lord. I give you praise, I give you honor. O Rashanda kaketremoko remengeshende kakatremoko ramangashanda. Rain bramoko shende kakatremoko remengeshanda. Indremoko remengeshende kakatremoko shanda. Rain bramoko remengeshanda. Ancients of days, as you are. As you are, you will never change. Ancients of days, as you are, as you are, you will never change. Bí a ṣe ń darapọ̀ mọ́ yẹn, ẹ jẹ́ ká máa share, ẹ jẹ́ ká máa share. Arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, ẹ kò yí padà. Arúgbó ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. Maseteriana zangaba, lebrado shende kakatremoko sangaba, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà o, ẹ kò yí padà. The God of Abraham, Isaac and Jacob, Jehovah, the man of war, his mercies endureth forever and ever. Oh, praise his holy name. The God of Abraham, Isaac and Jacob, Jehovah, the man of war, his mercies endureth forever and ever. Who praise his holy name. Ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, mo dúpẹ́ o bàbá, ọba alágbára gíga 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 gíga. Ẹ ṣé o bà mí bàbá o, ẹ ṣé o Jésù, kí n la bá fi san àwọn oore rẹ o. Bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún ahọ́n kò tó fún ìyìn rẹ. Ẹ ṣé o Jésù. I give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O my Lord. We give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we worship you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. Jehovah,
ìdí ebube ebe nọ Jehova, Jehova ìdí ebube, Jehova ìdí ebube ebe nọ Jehova, Jehova ìdí ebube. N'eluigwe ịbụ eze, n'elu ụwa ị na-achị n'agha mmụọ, ịbụ dike n'agha. Jehova, Jehova ìdí ebube. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. He touched me, he touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. What about you? He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life changed. He touched my life with his hand, my life become brand new one. Jehovah touched my life with his hand, my life changed. Wonder so, wonder so, wonder way Jesus they do for me. Wonder so, wonder so, wonder way Jesus they do for me. He butter my bread and he sugar my tea. Wonder way Jesus they do for me. Wonder so, wonder so, wonder way Jesus they do for me. Ọlọ́run mi, ìyanu ìyàdò, akakatirika, akakatirika, onígbẹ̀dú ògo, alùdẹ̀mùdẹ̀mù. Wòmí wòmí wòmí, olórí aríran, mojíjó ọlárẹ, jìgùnjìgùn, aláìnípẹ̀kun, àrágbèrègèdè, tí ń bẹ lóde ọ̀run, alùgbàgbàgbà, abalẹ̀ hamilẹ̀, abòkè amòkè, agbára àìlópin, ògbòmùgbòmùgbòmù, òbìrìkìtì ayé, òbìrìkìtì ọ̀run. Òun nìkan ni aláyé alọ̀run, òun nìkan ni alọ̀run gbàṣẹ. Ọba tí ń gbani ni, ọba tí ń lani ni, ọba tí ń rí ni ni, ọba tí ń ṣọ́ni ni, ọba tí ń kọ́ni ni, ọba tí ń yéni ni, alágbàwí àwa, olùpilẹ̀ṣẹ̀. Òun la láṣẹ, ẹ̀ka òdodo, balógun ìgbàlà. Ọlọ́run mi, àwọn kan ń wò ọ́, wọn ò mọ̀ pé wọ́n ní. Ojú wọn fọ́, wọ́n tẹríba fúngi, ọpọlọ wọn dàrú, wọ́n bọlẹ̀. Ilẹ̀ tó dá láráyé ń bọ, ilẹ̀ ò gbè wọ́n, ṣe bíṣẹ́ rẹ ni. Aráyé ṣìnà, wọ́n fàjẹ́ ṣèyá, wọ́n foṣó ṣe baba. Lọ́jọ́ ẹbọ pé oṣó mú wọn dájọ́, àjẹ́fẹ̀dọ̀ síbẹ̀. Lọ́jọ́ Ogun dé, wọ́n gbalé aláwo, bónífá pẹran, amútàwọn àgbà lọ, àpapín ń tawó, àṣepọ̀ ń tì mọ̀lẹ̀. Lọ́jọ́ Ogun dé, Musa dolúwa, èmi mọ̀ ọ́ o, Ọlọ́run mi, ṣe bí ìwọ ni olórí ogun, ìwọ ni ọ̀kan ṣoṣo ìjìnlẹ̀. Olùpẹ̀rẹ̀mú, olùpẹ̀rẹ̀mú, olùpẹ̀mẹ́rin, olùpẹ̀mẹ́rin, olùpẹ̀gẹ̀dẹ̀, olùpẹ̀gẹ̀dẹ̀. Ìwọ ló lọ́lá, ìwọ ló níyìn, ògo àtọlá tìrẹ ni Jésù. Òun lọ̀nà, òun nìyè, olùgbàlà. Yorùbá gbàjó, wọ́n jó fún Jésù. Àwọn Haúsá wọ́n gbàjó, wọ́n jó fún Jésù. Ọmọ Ìgbò wọ́n gbàjó, wọ́n jó fún Jésù. Àwọn dúdú wọ́n gbàjó, wọ́n jó fún Jésù. Àwọn funfun wọ́n gbàjó, wọ́n jó fún Jésù. Lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀, lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkàn alààyè yóò máa yìn ọ́, ọkàn alààyè yóò máa yìn ọ́. Olùmọ̀dúpẹ́ pé mo wà nínú wọn. Ọkàn alààyè yóò máa yìn ọ́. Ọkàn alààyè yóò máa yìn ọ́. Ọkàn alààyè yóò máa yìn ọ́. Olùmọ̀dúpẹ́ pé mo wà nínú wọn.
ọkàn alààyè yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí, ọjọ́ mo ti ń rọ́ṣà kò má gbẹ́, ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀. Iṣẹ́ Olúwa ni. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Shiyabani, shiyabani, shiyabani right. Shiyabani, shiyabani, shiyabani right. Ubangiji mashetom, shiyabani right. Shiyabani, shiyabani, shiyabani right. Shiyabani, shiyabani, shiyabani right. Ubangiji mashetom, shiyabani right. Ina samu, Yesu yadawo. Ina samu, Yesu yadawo. Ina samu, Yesu yadawo. Ina samu, Yesu yadawo. Uriachan, akwe, Uriachan. Uriachan, Santa Fe, Santa Fe. Uriachan, akwe, Uriachan. Uriachan, Santa Fe, Santa Fe. Níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi, ilé kan wà. Ilé kan wà fún mi nínú ògo. Ilé kan wà fún mi, ilé kan wà, ìwọ ńkọ́? Ilé kan wà fún mi nínú ògo. Torí náà, no controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. You are highly lifted up. There is no one like you. Hallelujah. You are highly lifted up. There is no one like you, Daddy. Hallelujah. Jehovah, you are the Most High. You are the Most High God, Jehovah. You are the Most High. You are the Most High. You are the Counselor. You are the Most High. You are the Most High God. Maseteli narina nasikaba. Wayarita luni nasikaba. Matulinda nuri izi maluna zakaya marwa. You are the Most High. You are the Most High God. You are the Most High. You are the Most High God. Wake up, O my soul. 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 Wake up, O my mind. Wake up, O my mind. Wake up, my spirit. Wake up, my spirit. Come on. Wake up to sing a Lord. Wake up to thank the Lord. Praise Him all the time. Wake up to sing a song. Wake up to thank the Lord. Praise Him all the time. Pass me not, my gentle Savior. Hear my humble cry. Why, Lord, that thou art calling. Do not pass me by. Savior, Savior. Savior, Savior, hear my humble cry. While, Lord, that thou art calling, do not pass me by. Jésù, 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 gbọ́ àdúrà mi.
gbà tí wọ́n bá ń pẹ̀lú mi ìran má ṣe kọjá mi. Let's begin to worship the Lord. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ Ọlọ́run ga ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ ká máa yìn lógo. Gbogbo àwa tá a wọlé yẹn, ẹ jẹ́ á máa pe àwọn ọ̀rẹ́ wa wọlé. Ẹ jẹ́ á invite others. Ọ̀nà kan pàtàkì rèé láti kéde ìyìn rere. Ọkàn tí Ọlọ́run bá gbàlà ní àṣálẹ́ yìí á kọ sínú àkáǹtì mi àti ẹ̀. Iye àwọn tí ó pè tí àwọn náà láǹfààní láti jádùn oore ọ̀fẹ́ yìí ní àṣálẹ́ yìí. Ìbùkún ló jẹ́ fún ìwọ náà, ìbùkún ló jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Bí a ṣe ń ṣe àìbẹ́ẹ̀ ni ká máa gbóhùn ọpẹ́ sókè. Bẹ́ẹ̀ ni ká máa yin Ọlọ́run lógo pé Olúwa ó mà ṣeun. Ọba tó pa ọkàn mi mọ́, tó jẹ́ kí n tó rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà. Ọba tó fún mi láǹfààní láti kópa nínú kókó àdúrà tòní, nínú wákàtí kókó àdúrà mi lónìí. Olúwa mo yìn ọ́, ẹlẹ́dàá ọ̀run ayé ẹ ṣé. Mo dúpẹ́ pé ogun kan yóò tún ṣẹ́nu ayé mi lónìí. Mo dúpẹ́ pé ọ̀nà ńlá kan tó fẹ́ ṣí fún mi lónìí. Mo dúpẹ́ pé ìbùkún ńlá kan fẹ́ wọlé fún mi lónìí. Bàbá mo mà yìn ọ́, ẹlẹ́dàá ọ̀run ayé, Ọlọ́run tó ní gbogbo agbára. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ máa ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, n ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ máa ṣe o bàbá. Ẹ máa ṣe o bàbá. Ẹ máa ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ máa ṣe o bàbá. Àwọn ti Nàìjíríà náà ti ń darapọ̀ mọ́ wa. Ẹni tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti jí ní ìdájí kùtù wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ àdúrà yìí, ẹ mọ̀ pé orí ọ̀fẹ́ ńlá ni. Àwa tí a sì wà tí a pa bẹ́ẹ̀dì wa tì, tó jẹ́ pé àkókò tó yẹ ká lọ sùn, òun la sọ pé kò tí ì sí oorun báyìí torí pé a fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á máa yin Ọlọ́run lógo, ẹ jẹ́ á máa gbé orúkọ rẹ̀ ga. Ọba tó dá ìwọ àtèmi sí lónìí, Olúwa ó mà ṣeun o, Olúwa ó mà ṣe o, Olúwa mo mà gbé ọ̀gá. Ẹlẹ́dàá ọ̀run wáyé, mo dúpẹ́ 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 dúpẹ́. Ọlọ́run mi ó mà ṣeun, ọba àwọn mà ṣe o, Olúwa ó mà ṣe o, Ọlọ́run mi ó ṣe o, olùdáǹdè ẹ ṣé o, Ọlọ́run àgbáyé, ọba àgbáyé gbárùn. Ọlọ́run mo gbé ọ̀gá, Olúwa mo gbé ọ̀gá, ẹ̀mọ́ mo gbé ọ̀gá, Olúwa mo gbé ọ̀gá, Olúwa mo gbé ọ̀gá. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Bó bá ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó bá ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa kùn. Onídùúró mi ẹ ṣé o, onídùúró mi ẹ ṣé bàbá, onídùúró mi ẹ ṣé o. Bó bá ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa kùn. Bó bá ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Onídùúró mi ẹ ṣé. Ọba tó dúró fún ọ, ọba tó jẹ́ alátìlẹ́yìn wa, ọba tí ò fi pàpẹ́ kan fi wá lẹ̀. Olúwa ó mà ṣeun, ọba àwọn ọba gbé ọ̀gá. Ẹlẹ́dàá ọ̀run ayé o, ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ọba tí jẹ́ máa mí, ọba tí jẹ́ máa mẹ́má. Olórí ogun ọ̀run ẹ mà ṣeun. Ọlọ́run àgbáńlá ayé, ọba àgbáyé gbárùn. Kábíyèsí Olódùmarè, bàbá mà yìn ọ́, ọmọ mà yìn ọ́, ẹ̀mí máa gbé ọ̀gá. Olúwa gbé ọ̀gá, olùràpadà gbé ọ̀gá. Ẹlẹ́dàá ọ̀run ayé o, a gbé orúkọ yín ga ní wákàtí ọ̀wọ̀ yìí. Jésù Olúwa wa, àmín. Ní wákàtí a lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. A sọ fún Ọlọ́run, Olúwa fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí, Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Nínú àdúrà ti àṣálẹ́ yìí, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó fọ̀n fún mi, jẹ́ káàánú kó fọ̀n fún mi, jẹ́ kí n rí tèmi ṣe nínú àdúrà ti òru yìí, jẹ́ kí n rí tèmi ṣe nínú àdúrà ìdájí. Àtọ́wà ní Nàìjíríà, ìdájí ni wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa o, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù jẹ́ kó fọ̀n fún mi nínú àdúrà yìí. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Gbogbo àwọn àbàwọ́n ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ rí tèmi ṣe, ẹ̀jẹ̀ Jésù máa bọ́ sọnù kúrò lọ́rùn mi. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Olúwa sọkàn mi di mímọ́ ní àṣálẹ́ yìí. Olúwa sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù máa fọ̀n fún mi nínú àdúrà yìí ní alẹ́ yìí. Máa fọ̀n fún mi. Ẹ̀jẹ̀ Jésù máa fọ̀n fún mi. Àánú kó fọ̀n fún mi. Ọ̀rọ̀ mi kó níyànjú sí rere lónìí. Jẹ́ kí n rí tèmi ṣe nínú àdúrà yìí. Jẹ́ kí n jádùn àdúrà yìí ní àṣálẹ́ yìí. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Ẹ má wẹ̀ mí láwẹ̀ mọ́. Jésù Olúwa wa, àmín. A fi bí a ṣe ń kí gbogbo wa káàbọ̀ sí orí ètò yìí ní àṣálẹ́ yìí.
mi ò lè dákọ gbogbo èèyàn tán wọn mo kí gbogbo yín pátápátá láti ẹ̀ tí mo dákọ gbogbo èèyàn torí pé iṣẹ́ tó wà ní àṣálẹ́ yìí ọ̀pọ̀ gidi gan-an mo rí gbogbo everybody Olúwa bùkún fún ibẹ̀ ṣe ń wọlé yẹn. Èyí tó ṣe pàtàkì náà ni wípé kí ẹ bẹ̀rẹ̀ sí ní share program yẹn kẹ máa share ẹ̀ nítorí pé ibi tí à ń lọ ní alẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ onírúurú àdúrà la fẹ́ gbà. Àkọ́kọ́ rò pé nípa ìtúsílẹ̀ òun la fẹ́ ṣe ẹ má rò pé mi ò gbàgbé ṣùgbọ́n ànídé abẹ lálẹ́ yìí kò sí bá a ṣe lè débẹ̀ torí ntógùn nannan ni ṣùgbọ́n tí a fẹ́ gbà àwọn tí a fẹ́ ẹ jẹ́ fún wa ní pìyàmbù nǹkan tá a fẹ́ ṣe lálẹ́ yìí bẹ́ẹ̀ mọ́ bí a bá dé ìdajì bẹ́ẹ̀ mọ́ bá sọ pé tó pìyàmbù tá a kọ́lẹ̀ ká gbé tì á gbé tì á sì mọ tẹ̀síwájú gbogbo gbólóhùn tí ẹ̀mọ́ bá ń fún wa ní àṣálẹ̀ á bẹ̀ sí náà nà sórí afẹ́fẹ́ torí pé àṣálẹ̀ jẹ́ àṣálẹ̀ ìyanu rẹ bọ́ bá jẹ́ pé ojúmọmọ ló wà ó jẹ́ ojúmọmọ ayọ̀ fún ọ lónìí àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbọ́ àwọn bí a ó ṣe ṣe ètò náà tó pé kó tó di pé a máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n sọ fún wa wípé sátidé ọ̀túnla òní orí òkè kókó àdúrà mi òní orí òkè kókó àdúrà gbogbo àwa tá a wà ní Houston, Texas ẹ jẹ́ àpàdé ní nọ́mbà 11965 Bisonet Street Suite 106E Houston, Texas 77099 ibẹ̀ láti pàdé ní ìjọ The Redeemed Christian Church of God Fountain of Power ibẹ̀ láti fẹ́ ṣe orí òkè kókó àdúrà mi tí oṣù yìí ní nọ́mbà 11965 Bisonet Street Suite 106E Houston, Texas 77099 yóò gbóná jẹjẹn látago 9 títí di aago 12 ọ̀sán aago 9 òwúrọ̀ títí di aago 12 ọ̀sán òun náà ni ìpàdé àdúrà yẹn wákàtí 3 pọ́nbélé ni wàá sì rí tiẹ̀ ṣe ogun máa ṣẹ́ fún ọ bẹ́ẹ̀lì ní ká máa dúró gangan nínú àdúrà bẹ́ẹ̀lì ní ẹ máa gbàdúrà láìsinmi bẹ́ẹ̀lì sọ fún ọ ní ẹ béèrè a ó fi fún yín ẹ wá kiri ẹ̀yin ó sì rí ẹ kànkùn ilẹ̀kùn yóò sì sílẹ̀ fún yín Ọlọ́run ti fi àwọn àlàálẹ̀ fún wa láti fi rí ìṣẹ́gun ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo àdúrà tá à ń gbà yẹn pápátá ń lọ Ọlọ́run ń gbọ́ o àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ní àyíká rẹ tí wọ́n gan máa wò pé báwo logun ìṣeṣẹ́ ọ̀ràn tí àkókò tó ti ń gba àwọn àdúrà kan pé ta lálágbára tí ń yọ ogun ayé mi lẹ́nu torí kọ́lọ́ ń sa láàké iná ń bọ̀ bá tó láàkókò tọ́lọ́ ń fẹ́ da àké iná bò àkókò yẹn ìwọ́n á wá yà ẹ́ á ṣe é ní kàyéfì gbogbo àwọn àdúrà tá à ń forúgànjọ́ gbà yìí kì í ṣe lásán o ó wà nínú báǹkì fún ọ you are loading your heaven you are loading your cloud. Very soon the rain is about to fall and you will enjoy the blessings of the prayer in the mighty name of Jesus Christ. Amen. Kí ni àwọn bí a ṣe fẹ́ lọ ní àṣálẹ́ yìí? A ṣe fẹ́ rí àwọn ìrìn àjò yẹn láṣálẹ́ yìí. A ti gbàdúrà ọpẹ́, a ti gbàdúrà fún àánú. Ní gẹ́rẹ́ báyìí, we are going to deal with a major enemy. Ká kọ́kọ́ yanjú major enemy náà. Àní ká kọ́kọ́ yanjú lálẹ́ yìí. Tá a bá yanjú major enemy tán, torí pé major enemy yẹn máa affect ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ká kọ́ yanjú wọn ká máa kó lọ́nà á wá béèrè fún agbára Ọlọ́run lẹ́yìn tá a bá béèrè fún agbára Ọlọ́run á dojúkọ ogun alájọbí lẹ́yìn tá a bá dojúkọ ogun alájọbí náà á wá dojúkọ ogun ògo Olúwa ṣẹ́ gbogbo ogun yẹn fún wa lórúkọ Jésù torí pé ní àṣálẹ́ yìí ó jẹ́ àṣálẹ́ ìyanu ó jẹ́ àṣálẹ́ agbára tí Ọlọ́run fẹ́ bá ọ pàdé Ọlọ́run fẹ́ bá èmi náà pàdé bí bá ti wá síbi ìpàdé àdúrà èmi ẹsẹ aládùúrà tí mo lé àdúrà tí mo wòran tàbí tí mo mọ́nítọ̀ èmi gan mo kọ́kọ́ gbọ́dọ̀ jẹ adùn àdúrà yẹn ná torí pé orísun agbára wa ni nítorí ìdí èèyàn ọmọ Ọlọ́run ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀ ká sì ní ìgbàgbọ́ nínú àdúrà ìta fẹ́ gbà ní àṣálẹ́ yìí wípé gbogbo òṣò tó gbé wá síbi ní àṣálẹ́ yìí Olúwa yóò yanjú ẹ̀ àṣẹ yíyanjú ó fẹ́ jáde ní àṣálẹ́ yìí Ọlọ́run sì fẹ́ bá ọ pàdé. First thing, let's deal with the major enemy, our major enemy. The major enemy, ẹ jẹ́ àkọ́kọ́ wò ná kí tiẹ̀ ní àwọn ọ̀tá tá a lè pè ní olórí ọ̀tá gangan tá à ń bá jìjàkadì ní ọ̀tá ìtọ́ yẹ kí a dojú ìjà kọ jẹ́ pé tá a bá ti ṣẹ́gun yẹn àwọn yòókù wẹ́wẹ̀wẹ́ ni wọ́n nígbà tó Ọlọ́run kọ́kọ́ dá ayé tí Ọlọ́run kọ́kọ́ dá ayé òun kan ló kọ́kọ́ jẹ́ ọ̀tá Ọlọ́run tó gbógun ti ṣe Ọlọ́run òun náà ní òkùnkùn Ọlọ́run sì kọ́kọ́ yanjú ẹ̀ nígbà tí Ọlọ́run dá ayé tẹ́ bá wo Genesis orí kìíní ẹ bá wo ẹsẹ̀ kìíní sí ìkejì ó ní àtìkọ́ṣe Ọlọ́run dá ọ̀run wáyé ó ní ṣùgbọ́n ayé wà jújú òkùnkùn bolẹ̀ ẹ̀mí Ọlọ́run rán bàbá lórí omi òkùnkùn ló fẹ́ gba ayé mọ́lódùmarè lọ́wọ́
Ọlọ́run wá fọhùn àrá látòdì ọ̀run pé kéńlá ìwọ òkùnkùn níbo ni ó yá kó ń bẹ̀ kí ìmọ́lẹ̀ kó wà. Ìmọ́lẹ̀ sì wà. Lẹ́yìn tí ìmọ́lẹ̀ wà tán Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn nǹkan ló dá fáwọmẹ́ ó ń dá àwọn ọ̀run ó ń dá àwọn oòrùn ó ń dá àwọn òṣùpá ó bẹ̀rẹ̀ sí ní ṣohun gbogbo létòlétò ẹ̀ náà ló dá ẹranko yẹn náà ló dá ilẹ̀ yẹn náà ló dá omi ìgbà náà ló bẹ̀rẹ̀ sí ní pín omi ní ìyà ó pín òfurufú ní ìyà pé kí oòrùn kó wà lọ́tọ̀ ọ̀sán kó wà lọ́tọ̀ ó wá dá iná lákọlábo ó fi gbógun ti òkùnkùn ó ní ìwọ̀ oòrùn ó yá máa jọba lọ́sàn-án kókùnkùn ọmọ ráyè ṣiṣẹ́ tiẹ̀ ó ní ìwọ̀ òṣùpá ó yá máa jọba òru ó tún dá iná yẹn níwọ̀nba ní òru yẹn òkùnkùn ò gbọdọ̀ ráyè ṣiṣẹ́ tiẹ̀ Ọlọ́run dojú ìjà kọ ìbẹ́ẹ̀ náà ni àwa náà ṣe fẹ́ dojú ìjà kọ ogun the major enemies of our life, the major enemies of our life. Amen. The major enemy sábàbẹ̀ sí ni wo ẹ jẹ́ ká kọ́kọ́ wo ìgbésí ayé Joseph náà. What is the major enemy of Joseph? Is he his brethren? What or who? Joseph identified the major enemy of his life. That is the reason why he was able to overcome and succeeded at the end. At the long run, he became a prime minister. He discovered the major enemy. Ẹ̀rí ńgbà tí àwọn ẹgbẹ́ kà mọ́ ní aginjù wọ́n kọ́ rò pé káwọn pa Ọlọ́run dá wọn lédèrú wọ́n filẹ̀ olùkẹ́jẹ́ àtàlẹ́rú wọ́n tàlẹ́rú sí ilé àjèjì. Nígbà tó dé ilé àjèjì nínú ilé tí ó jẹ́ wípé ó ti di alásìkí ènìyàn tọ́lọ́ ń bùkún fún bẹ́ẹ̀ tọ́lọ́ ń gbéga, the major enemy tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ó dìde ogun sí ẹran ara ó dẹ̀ discover wípé ẹran ara yìí kò ní ipa lórí mi. Ó dojú ìjà kọ nítorí ìdí èyí ó fi ẹsẹ̀ fẹ́ ó sá lọ pátápátá. ẹ já wo Genesis 39 Genesis 39 I will verses 12 and 13. Verses 12 and 13. Ẹ máa gbọ́ ó ní ó sì di Joseph lé aṣọ mú ó wí pé bá mi ṣe ó sì jọ̀wọ́ aṣọ rẹ̀ sí lọ́wọ́ ó sì sá ó bọ́ sóde ó sì ṣe nígbà tí ó rí pé Joseph jọ̀wọ́ aṣọ rẹ̀ sí lọ́wọ́ ó sì sá jáde ó discover pé ibi tí èṣù ti fẹ́ mú un lélẹ̀. That is why tó fi sọ how can I do this great wickedness and sin against God? Nítorí ẹ̀ wọ́n ti mọ́lẹ̀ túbú o wọ́n ti mọ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó ti overcome the major enemy ó jáde láti inú ilé túbú ó lọ sórí ìtẹ́ ọba. Number two ẹ já wo ìwé Thessalonica ẹ já wo ìwé Thessalonica kìíní ẹ já wo orí 5 ẹsẹ̀ kejìléníogún chapter 5 verses 1 Thessalonians chapter 5 verse 22 ó kà báyìí wípé ó ní ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi, abstain from all appearance of evil. Tó bá ti rí pé nǹkan yìí ntí ó mú ìpalára wá fún ọ nínú ẹ̀mí ni ntí ó jẹ́ kí tí ó pa ààlà sí ìwọ àti Ọlọ́run tí ò ní jẹ́ kọ́lọ́run lè gbè ọ níjà ni yá tètè sá fún. Ohun tí ò ní jẹ́ kọ́lọ́run kó gbè ọ níjà tí ò ní jẹ́ kọ́lọ́run kó tiẹ̀ fi ọ yàn gàn tí ò ní jẹ́ kí Ọlọ́run kó sọ pé ọmọ mi lélẹ́yìí òun láti sá fún oníkàtà kété sí o. That is major enemy. Number 3, the major enemy of Moses was what? Anger. Ìbínú ni olórí ọ̀tá tó dojú ìjà kọ. Ẹ wo Mósè, ẹ wo gbogbo ìrìn àjò rẹ̀. Ó lọ síwájú Fáráò, ó demonstrate oríṣiríṣi ìyanu 10 ló ṣe níwájú Mósè. Lẹ́yìn tó ṣe yẹn tán ó tún kó àwọn ọmọ Ísírẹ́lì ó kó wọn kúrò ó dé tí òkun pupa ọ̀nà ọ̀pá rẹ̀ òkun pínyà. Àwọn ẹgbẹ́ Fáráò wọ́n tún tẹ̀lé wọn ó tún na ọ̀pá rẹ̀ òkun pupa pàdúdé mọ́ wọn. Wọ́n dé inú aginjù oríṣiríṣi sí àmì ọ̀nà bọ́ ṣe na ọ̀pá sókè mánà rọ̀jò látọ̀run. Ó jẹ́ ẹni tó bá Ọlọ́run sọ̀rọ̀ lójúkorojú ṣùgbọ́n major enemy kan wà lára ẹ̀ tí ò ṣàkíyèsí. Major enemy yẹn ni ò jẹ́ kó délé ìlérí. Ẹ jẹ́ ká wo Exodus chapter 2
Kaka verse 11 to 12. Verses 11 to 12. Exodus chapter 2. Exodus chapter 2. Abi. Verses 11 to 12. Ó sì ṣe lé ọjọ́ wọn ni tí Mósè dàgbà, ó sì jáde tọ̀ àwọn arákùnrin rẹ̀ lọ, ó sì wò iṣẹ́ wọn, ó sì rí ará Íjíbítì kan, ó ń lu Hébérù kan, ọ̀kan nínú àwọn arákùnrin rẹ̀, ó sì wo ìhín, ó sì wo ọ̀hún, nígbà tí ó sì rí pé kò sí ẹnìkan, ó lu ará Íjíbítì náà pa, ó sì bò ó nínú yanrìn. Ṣé mọ̀, ìbínú tó rí yẹn, ìbínú yẹn ti wà nú ẹ̀, ó lu ará Íjíbítì yẹn pa lẹ́sẹ̀kẹsẹ̀, kò tí ì ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí. Ẹ jẹ́ ká tún wá lọ wò ibi tí anger yẹn tó tún ti show up. Ẹ jẹ́ ká lọ sí Exodus chapter 32. Exodus chapter 32. Ẹ jẹ́ ká wo verses chapter 32. Ẹ jẹ́ wo verse 19. Ẹ jẹ́ wo verse 19. Ó sì ṣe bí ó ti súnmọ́ ibùdó, ó sì rí ẹgbẹ̀rún màlúù náà àti àgbà ìjọ. Ìbínú Mósè sì ru gidigidi, ó sì sọ wàhálà wọn nì sílẹ̀ kúrò lé ọwọ́ rẹ̀, ó sì fọ́ wọn nísàlẹ̀ òkè náà. Ohun tó lọ fún yìí, ó dìídì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run for 40 days 40 nights in fasting and prayer. Ó lọ gba òfin lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n ndé tó dé orí àwọn ọmọ Ísírẹ́lì, torí pé ó pẹ́ dé, àwọn yẹn ti yà sí ọ̀nà míì, ó bínú yẹn jù. Gbogbo òfin, gbogbo tó ti ń ṣe wàhálà fún, ó dẹ̀ fi ìbínú là á mọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ìbínú máa ń yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jó níṣẹ́ Ọlọ́run tí máa bínú òdì. Abínú òdì ẹlòmíì àlóhùn fi gbogbo àwọn àgùntàn tó kó síwájú ẹ̀, àlóhùn fi wọ́n gégùn. Sọ́lọ́ ní kó fi wọ́n gégùn. Ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ju wípé ń fi ọ́ rẹ́ ni, ń fi ọ́ gégùn, ń fi ọ́ bú. Ládùúrú gbogbo àwọn forces of darkness, àwọn ẹ̀mí tí ó fẹ́ kó rógolo tó yẹ kó ya ègún lù, àwọn àgùntàn ló tún fẹ́ ya ògùn ṣe é tàṣẹ́, ó ti gbégùn kalẹ̀, ó ti bù tó wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà, yóò ti máa tó nǹkan bọ̀, yóò ti ṣe gbogbo, ńgbà ẹ̀mí ìbínú yẹn bá balẹ̀, pépà yẹn rèé o, wọ́n dẹ̀ tí gbogbo tó ti ṣe wàhálà fún, wọ́n dẹ̀ ti ṣe inú yẹn kan, alóhùn á dẹ̀ bínú yá, kò sì ní láǹfààní ẹ̀mọ́ láyé. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ ẹlòmíì inú ara ẹ̀ ló wà. A lot of people are enemy within. The enemy that live with you, the enemy that you are nursing every day, is part and parcel of your life. You have to deal with that enemy first. Then you'll be able to overcome the enemy from outside. Ẹ wo ìgbà tí ó dé, ìgbà tí ó dé nínú aginjù tí àwọn ọmọ Ísírẹ́lì béèrè omi, tán ní àwọn òró mímu o, ìgbà kan o, àwo kan o, ó bínú. Nígbà tó Ọlọ́run sọ fún pé sọ̀rọ̀ sí òkúta yẹn, àpáta yẹn, omi ó jáde, ó fi ìbínú ọ̀la ọ̀pá. Ẹ jẹ́ wo ìwé Númérì orí 20. Ìwé Númérì orí 20, ká wo ẹsẹ̀ ìkẹjọ sí ìkejìlá. Ẹsẹ̀ ìkẹjọ sí ìkejìlá, ìwé Númérì orí 20, ẹsẹ̀ ìkẹjọ sí ìkejìlá. Ọkàn báyìí wípé Olúwa sì jábẹ̀ láti ẹsẹ̀ keje. Olúwa sọ fún Mósè pé mú ọ̀pá nì kí o sì pe ìjọ àwọn ènìyàn jọ, ìwọ àti Árónì arákùnrin rẹ, kí o sì sọ̀rọ̀ sí àpáta ní ojú wọn, yóò sì tú omi rẹ̀ jáde. Ìwọ ó sì mú omi láti inú àpáta náà jáde fún wọn wá. Ìwọ ó sì fi fún ìjọ àti fún ẹran wọn mu. Mósè sì mú ọ̀pá náà láti iwájú Olúwa lọ bí ó sì ti fún un lé àṣẹ. Mósè àti Árónì sì pe ìjọ àwọn ènìyàn jọ níwájú àpáta náà. Ó sì wí fún wọn pé ẹ̀yin gbọ́ nísinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí àwa kí a mú omi láti inú àpáta yìí fún yín wá bí? Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta náà lẹ́ẹ̀mejì,
omi sì tú jáde lé ọ̀pọ̀lọpọ̀, ìjọ àwọn ènìyàn sì mu àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mósè àti fún Árónì pé nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísírẹ́lì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ tí mo ti fi fún wọn. Yẹn ni pé Ọlọ́run ni wọn ò bọ́lá fún níwájú Ọlọ́run, pé ìbínú Ọlọ́run ní sọ̀rọ̀ sí àpáta, ó fi ìbínú ó fi lu àpáta pàápàá. Ọlọ́run sì ń bẹ́ẹ̀ di àpáta yẹn, ó tún á sọ̀rọ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì, ẹ̀yin Ọlọ́run líle wọ̀nyí. Nítorí àwa tó jẹ́ àlùfáà ọ̀pọ̀ ìgbà làwọn ọmọ ìjọ lè fẹ́ mú ọ bínú. Ni mo sọ fún ẹnìkan láìpẹ́ yìí, mo ní iṣẹ́ tó le jù oníṣẹ́ olùṣọ́ àgùntàn, torí gbogbo nǹkan tó bá ti sọ ọmọ olùṣọ́ àgùntàn lọ́jọ́ ẹ̀bí, olùṣọ́ àgùntàn lọ́jọ́ pọ́mọ ìjọ tí ò wá sínú church, àlùfáà ni ó blame, a ní kò fi sí ti òun. Àbí bó ṣe àìsí tún wá wà yìí ó lè ní wàásù tó ń wà òun ló ń bá wí. Oríṣiríṣi ipò yẹn gbẹgẹ́, wọ́n á blame ẹ. Bí nǹkan kan bá wà tí nǹkan ìgbéyà ayé wọn tó fẹ́ káwọn ọmọ ìjọ máa gbé, olùṣọ́ àgùntàn náà ni ó mọ̀ bẹ̀ wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè ni, ní tó bá fẹ́ kí ènìyàn ó ṣe yóò fòfin dé ni. Ẹni tí ò bá sì ti gbọ́ràn sí òfin yẹn yóò fòfin mú, yóò sì jẹ́ yà. Olùṣọ́ àgùntàn ò lè ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn oníṣẹ́ tó gbẹgẹ́ jù tí ò sì rọrùn láti ṣe. Iṣẹ́ orí ọ̀fẹ́ ni Olúwa sì máa fi fún wa, tí àwọn ènìyàn kan má bàa múni kọsẹ̀, kan má bàa múni bínú ní iwájú Ọlọ́run. Tí ẹ bá wo ìwé Deuteronomy orí 34, ẹ rí wípé Mósè ò pàpà wá dé ilẹ̀ ìlérí yẹn nítorí kíni, nítorí ìbínú ọjọ́ yẹn tó bí. Ẹ já wò láti ẹsẹ̀ kínní. Ó ní Mósè sì gòkè láti pẹ̀tẹ́lẹ̀ Móábù lọ sí òkè Nebo, sí orí Pisga tí ó dojúkọ Jẹ́ríkò. Olúwa sì fi gbogbo ilẹ̀ Gileadi dé Dánì hàn, àti gbogbo Naftali àti Efraimu àti ti Manase àti gbogbo ilẹ̀ Juda dé òkun ìwọ̀ oòrùn àti gúúsù àti pẹ̀tẹ́lẹ̀ àfonífojì Jẹ́ríkò, ìlú ọlọ́pẹ dé Suari. Olúwa sì wí fún un pé èyí ni ilẹ̀ tí mo búra fún Abrahamu, fún Isaki àti fún Jacobu, wípé èmi ò fi fún irú ọmọ rẹ̀. Èmi ò mú ọ fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò kọjá lọ sí ibẹ̀. Bàbá wa wo ẹsẹ̀ 5, ó ní bẹ́ẹ̀ ni Mósè ìránṣẹ́ Olúwa kú ní ibẹ̀, ilẹ̀ Móábù, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ó wo ilẹ̀ ìlérí yẹn lọ́ọ̀kan, kò sì débẹ̀ nítorí enemy within. Ẹ wá wo enemy, ọ̀tá inú. Ìwọ náà yí ara rẹ wò ní àṣálẹ́ yìí. Tí o bá mọ̀ wípé àwọn addicted habit kan wà láyé ẹ, sọ fún Jésù. Bó bá ṣe pé o ti fàyè ẹ fún Jésù láṣálẹ́ yìí. Olúwa, mo fàyè mi fún ọ. I have no power of my own. I give my life to you tonight. I give my life to you this morning. Help me, Lord. Give me grace. Give me grace. Take this addicted habit out of my life. And the Lord will answer you. And the Lord will deliver you from it in the mighty name of Jesus. Tẹ́ bá tún wo ìgbésí ayé arákùnrin kan tá ń pè ní Samsoni, major enemy tiẹ̀ ní ìfẹ́kúfẹ́ obìnrin. Nígbà tí ó kọ́kọ́ dáwọ́lé bá ibi tí wọ́n ti ní ká má yan ìyàwó, ibẹ̀ ló ti rí. Àwọn òbí ẹ̀ sì sọ fún, ó ní màmá, ó ní fẹ́ fún mi, ó ní mo fẹ́ràn rẹ̀. Ó fẹ́ràn rẹ̀, ó kò ń bẹ̀, kọ́lọ́n tó yọ̀ yẹ kúrò lọ́rùn ẹ̀. Ní ìdájí ọjọ́ tí ó lọ rè gbé géètì yẹn, ilé aṣẹ́wó ló sùn mọ́jú ńjọ́ yẹn. He slept in the house of harlot. Ìdájí yẹn táwọn ọ̀tá tí wọ́n dé, síbẹ̀síbẹ̀ kò kíyè sára kínní. Àfìgbà tó lọ bọ́ sọ́wọ́ Dẹ̀lílà, tó sùn sórí ẹsẹ̀ Dẹ̀lílà, ibẹ̀ ni agbára ti lọ, ibẹ̀ ni ọ̀tá ti rí mú. Kí ni àwọn ìgbésí ayé tí wọ́n náà ń gbé tí ọ̀tá fi dẹ pàkúté fún ọ? Wá bí Ọlọ́run ní àṣálẹ́, Olúwa fàánú já mi gbà kúrò lọ́wọ́ ìwà tí ò pé yìí. Fàánú yọ mí kúrò nínú ìwà yìí. Mo fẹ́ bọ́ ní àṣálẹ́ yìí. Olúwa tú mi lẹ̀. Ó jẹ́ ọfà ní ẹlòmíì, wọ́n ta lọ́fà ẹ̀. Wọ́n mọ̀ pé ọfà tó bá ti wọnú omi ara tí ń bá ẹ̀jẹ̀ ara ẹ̀ ṣiṣẹ́ tó ń cooperate pẹ̀lú ńgbà gbogbo, òun náà ló lè pa èèyàn. Olúwa gbà mí kúrò lọ́wọ́ ogun ẹran ara yìí. Olúwa ṣàánú fún mi. Bákan náà ẹ jẹ́ ká wo ìgbé ayé Dáfídì náà, obìnrin náà ni. Bàbá tún wo ìgbé ayé ti Ísọ̀. Tá bá wo ìgbé ayé ti Ísọ̀ tiẹ̀,
stomach ẹ ni o, ikùn ni o, ikùn ni ti ìsọ̀, ikùn ni oúnjẹ yìí náà ni. Ẹlòmíì kò fi kún ẹ̀ ṣeré. Ẹ sì mọ̀ pọ́kùnrin mi máa ń ná ìyàwó ẹ̀ torí kò sóúnjẹ lẹ̀, torí kò sóúnjẹ pàṣẹ bẹ̀rẹ̀ sí ní nà. Ẹlòmíì bí ọba yìí ti jẹun báyìí, ikùn yẹn ló sa ẹ̀, ikùn yẹn ló sa ẹ̀, inú fún inú, inú fún oúnjẹ, oúnjẹ fún inú, gbogbo ló ṣe kí ni yóò dópin lọ́jọ́ kan. Ìsọ̀ ta ojú ìbí rẹ̀. Ẹ̀yin náà wò ó, èèyàn sọ fún ọ wípé tí ọba tí ń bá fún ọ lóúnjẹ yìí, ọ sọ wípé mo dẹ̀gbọ́n rẹ látòní ọdẹrú mi. Ẹ̀yin náà wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Olúwa ibi tí ó pa mí tí wọ́n fi jẹ́ àsìkí mi mọ́ oúnjẹ. Olúwa má jẹ́ kí irú ebi bẹ́ẹ̀ pa mí. Ẹlòmíì ti jẹ́ àsìkí ayé ẹ̀ ó ti jẹ́ mọ́ oúnjẹ. Bó bá lọ patí báyìí bí àbá fún lójó máa dùn hànrànhànràn ni. Yóò máa dùn hànràn bí àbá fún yóò bínú rẹ̀. Ọdún kan yóò máa bínú òun lọ patí yẹn òun ò jẹ́ ń bẹ̀. Ẹran kan nìyẹn fún òun, ẹran kan nìyẹn fún òun. Nígbà tí oúnjẹ nìkan ló wáyé wá jẹ́. Olúwa gbà mí kúrò lọ́wọ́ inú tó fẹ́ rán mi lọ́rùn àpáàdì. Ẹlòmíì jẹ títí ó sì já sí kí ẹ̀ mọ́ oúnjẹ. Ibi tí ò yẹ kó ti jẹun ó jẹun bẹ̀. Ibi tí ò yẹ kó ti mu ó mu ń bẹ̀. Gbàdúrà, Olúwa tú mi lẹ̀ ní àṣálẹ́ yìí. Olúwa fàánú já mi gbà kúrò lọ́wọ́ ẹran ara èyí tó fẹ́ pa mí tán, èyí tó fẹ́ run mí tán. Olúwa ṣàánú fún mi. Àdúrà rẹ̀ ó sì gbà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ìpele kejì náà ni à ń lọ báyìí. Ìpele tọ́kàn òun náà ni a fẹ́ gbàdúrà. Àti dojúkọ major enemy. We want to pray for power. Ọmọ Ọlọ́run, a nílò agbára Ọlọ́run nínú ayé wa. A nílò kí ni? Agbára Ọlọ́run nínú ayé wa. A nílò agbára Ọlọ́run nínú ayé wa. Ẹja kọrin iná. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Láàárín ogun lọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ̀. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Láàárín ogun lọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ̀ o. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ. Fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ. Ó gbàdúrà, Olúwa rọ̀ mí ní agbára ní àṣálẹ́ yìí. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ. Àṣẹ iná ẹ̀mí mímọ́ wọ inú ọkàn mi lọ. Agbára tí ayé ò lè dojúkọ. Agbára amọ́rìnmẹ́fẹ́. Agbára tí àṣà sí ọ̀ràn. Olúwa gbé wọ̀ mí. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Olúwa rọ̀ mí ní agbára. Agbára láti òkè wá. Olúwa gbé wọ̀ mí. Ẹ̀mí mímọ́ ò wọnú ayé mi lọ. Ẹ̀mí mímọ́ wọ inú ọkàn mi lọ. Ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ. Ní àṣálẹ́ yìí, Olúwa rọ̀ mí ní agbára. Omi ara mi gbàgbára. Ẹ̀jẹ̀ mi gbàgbára. Ẹ̀mí mi gbàgbára. Ẹran ara mi gbàgbára. Ojú mi gbàgbára. Ẹnu mi gbàgbára. Ìwọ ọkàn mi gbàgbára. Kó má ṣe rẹ̀ ọ́ o. Gbàgbára. Kó má ṣe rẹ̀ ọ́ o. Gbàgbára. Ojú mi gbàgbára. Ayé mi gbàgbára. Kó má ṣe rẹ̀ ọ́ o. Gbàgbára mọ́ gbàgbára. Gbàgbára. Gbàgbára mọ́ gbàgbára. Olúwa rọ̀ mí ní agbára. Jésù Olúwa wa. Ẹ já wo inú ìwé Lúùkù orí 10. Ẹ já wo ẹsẹ̀ 19. Ẹsẹ̀ 19, ẹsẹ̀ 19. Ó ní kíyèsí, èmi fún yín ní agbára láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sì sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the powers of enemy, and nothing shall by enemies hurt you. Ó lóun fún wa ní agbára láti tẹ ejò mọ́lẹ̀. Òun fún wa ní agbára. Màá ṣàlàyé ẹ̀ fún wa ní àṣálẹ́. Ẹlòmíì rò pé bóun bá ti rí ejò kan kó ń sáré lọ rèé tẹ̀ mọ́lẹ̀. Kí ni ọ̀rọ̀ yẹn túmọ̀ sí? Agbára. Jésù ló ń fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní agbára ńbẹ̀ yẹn. Bí ó ṣe ń fún ọ ní agbára bẹ́ẹ̀ ló ń fún àwọn tó bá jẹ́ tiẹ̀ ní agbára lénìí. Tó ń sọ ní ìwé Mark chapter 16. Ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Lórúkọ mi ẹ ó tẹ ejò mọ́lẹ̀. Lórúkọ mi
ẹ ó lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi, ẹ fi èdè tuntun sọ̀rọ̀ lórúkọ mi, ẹ ó gbọ́wọ́ lé olókùn ara wọn ó sì dá. Àṣẹ láti ọ̀run ni, ó pa láṣẹ ni, ó pa ní àṣẹ ni. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run. Àwọn tí ẹjọ́ ń tajà àbí tí ẹjọ́ ń ṣiṣẹ́ ń báǹkì tó gbogbo tí wọ́n wọ súùtù yẹn, tó bá mọ ibi tí ẹlòmíín rìn dé, ẹni tó ń dìmú gbàgìgbàgì yẹn, ọmọ tó wọ̀ sábẹ́ aṣọ, ọmọ tó wọ̀ sábẹ́ aṣọ. Mo rántí ìránṣẹ́ Ọlọ́run kan, òun náà ti di ìránṣẹ́ Ọlọ́run lénìí. Ó nígbà tó ń wà tí kóun tó gbàgbọ́ ó jẹ́ bank manager níbì kan. Ó lóun wá òun lọ màmá òun mú un lọ sí ìlú wọn, wọ́n lọ ṣe iṣẹ́ kan, wọ́n aago kan òru nígbà tí gbogbo èèyàn ń sùn, òun lòun ní wọ́n gbé òun sórí odó, orí odó lọ́wà, wọ́n wá ń fa àké sí, wọ́n ń sín rí fún un, wọ́n sín orí yẹn láti òkè, wọ́n sín gbogbo ara ẹ̀ tí dé ìsàlẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n sín ibi náà dé ìsàlẹ̀, wọ́n sín ọrùn, wọ́n sín àárín, wọ́n sín gbogbo ẹ̀. A ní odó yẹn yóò gbé lọ sí ọ́fíìsì ẹ̀, ó gbọ́dọ̀ wà ń bí àga ẹ̀. Ẹni tí wọ́n rí tẹ́ǹjọ́ ń dìmọ́ra yín gbàgìgbàgì lélẹ́yìn ẹjọ́ mu tíì tó ọmọ ìrìn tó ti rìn. Ṣùgbọ́n Ọlọ́run fún wa ní àwọn agbára àti àṣẹ tó ju gbogbo wọ̀nyẹn lọ. Gbogbo àwọn yẹn they are under our feet if you really believe in Christ. If you give your life to Christ, you have authority over all those. O ní àṣẹ láti sọ pé kí ewé ọmọ jẹ́ fún èèyàn kan mọ́, kò sì ní jẹ́ fún mọ́. O ní àṣẹ láti sọ wípé egbò kò gbọdọ̀ jẹ́ fún èèyàn kan mọ́, kò sì ní jẹ́ fún mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́ni lọ́mọ Ọlọ́run ńlá mẹ́rin oṣù ń ṣe wọn, àjẹ́ ń ṣe wọn, bí àṣà bàbá kan ó ní wọ́n ṣe rí ọṣẹ, wọ́n ti ṣe rí ọṣẹ, ìwọ náà ò dáa ní, ò ní àkókò láti ẹ̀ ti bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀. Àkókò tó bá ń gbàdúrà gan ọmọ ń kánjú ni, ò fún Ọlọ́run ní time, àwọn tó dẹ̀ jẹ́ tinú òkùnkùn yẹn, bí babaláwo bá ní ọ gbọ́dọ̀ lọ bí iṣẹ́ yẹn, inú àgbo yẹn ló máa wà fún odidi ọjọ́ méje, kò sẹ́ tó bẹ́ẹ̀ tí ó gbàṣẹ́ mọ́ lọ́wọ́. Wọ́n ní lọ parẹ́ pamọ́ lọ dé rẹ mọ́nú àgbo yẹn. Ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lórí ọ̀rọ̀ Ọlọ́run fín, àdúró lórí ìgbàgbọ́ wa ni. Wọ́n ní agbára ń bẹ bí ìtàtijọ́, àwa la ò sin bàbá bí ìtàtijọ́, agbára Ọlọ́run sì wà síbẹ̀. Ẹ jẹ́ kí n sọ ìtàn kan fún yín. Bàbá kan wà nílé Ifẹ̀ ńgbà kan. Bàbá yìí wọ́n ń pè ní bàbá Káká. Ó jẹ́ ẹni tí ó ti rìn ní òkùnkùn jìnnà gidi gan, ó ti rìn jìnnà ní òkùnkùn. Bí bàbá yìí bó bá dúró sí bus stop, tí mọ́tò èrò bá ti kún, tí bàbá yìí bá ju ọwọ́ lẹ̀, mọ́tò èrò yẹn gbọ́dọ̀ yóò já èrò kan lẹ̀, yóò gbé bàbá yẹn. Torí tí ọba ṣe nígbà tí ọba rìn ibùsọ̀, kó tó rìn ibùsọ̀ kan, ẹ́ńjìn ọkọ̀ wáyé pọ̀, á gbé bàbá ni. Ó wá di wípé a fẹ́ mú ìjọ wa lọ sí ibẹ̀ ní àkókò yẹn nígbà ayé bàbá wa Reverend Josiah Olúwafẹ́mi Akíndayọ̀mí, he so rest in perfect peace. Ara àwọn general tí wọ́n ti jìjà rere ti ìgbàgbọ́ nìyẹn. Ara àwọn tí àwa ń wo ìpasẹ̀ wọn nìyẹn. Ara àwọn tí wọ́n bí wa nìyẹn. Ara àwọn tí wọ́n gbé ọ̀pá àṣẹ ilé wa lọ́wọ́ nìyẹn, pé ká máa gbàdúrà, pé ká jáde lọ sí gbogbo ayé, ká sì máa wàásù ìrere fún gbogbo ènìyàn. Àwọn ìyẹn ti bá Ọlọ́run rìn, àwọn ti bá tiwọn débì kan. Nígbà tí wọ́n wá fẹ́ ibi tí wọ́n fẹ́ kọ́ chọ́ọ̀chì sí, ọjọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ilé bàbá yìí wá ní ọlẹ́ẹ̀ṣì mọ̀ pé ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì sí ní tòótọ́, bàbá lákọ̀. Ṣé rí bàbá tí mò ń wí, tí òjò bá pa èèyàn tó bá sá sí abẹ́ fàrándà ilé ẹ̀, yóò dán gùn wò lára ẹ̀. Bóògùn yẹn ọba wá ṣiṣẹ́, ẹ̀ mọ nǹkan tí ó ṣe, yóò wá lọ bá ẹni yẹn, yóò wá bi léèrè pé ẹ tó fún ọ̀nà hàn wá, ọ̀pá yìí náà lágbára tó báyìí, ẹ sọ àṣírí kìíní fún wọn, yóò tún gbà sí lára ẹni yẹn, yóò kún tiẹ̀. Bóun ṣe ń bíldì ara ẹ̀ nìyẹn. Ó wá di wípé àṣewò bí bàbá ṣe ń bá sọ̀rọ̀ ń ṣàgùn, ń bọ̀ wá yá lọ́wọ́ lọ bá bàbá, wá dijọ́ kejì lọ bá bàbá. Ó ní ẹ fi àṣírí agbára yín hàn wá. Bàbá ní kò sáṣírí kan ju Jésù lọ, Jésù náà ní. Ó ní Jésù náà tẹ̀ ń wí ẹ jẹ́ àmọ́. Bàbá ní kò sí nǹkan kan. Ó wá sọ fún bàbá, ó ní okun làǹfọ́n, ó ní gbogbo bóun ṣe wá bá yín tá a ṣe kí lóun ti ń sàyín ti pẹ́. Ó ní ṣùgbọ́n kò yin igi kankan lára yín. Òun wá fẹ́ mọ kí ni orísun. Bàbá ní kò sí orísun kan ju Jésù lọ. Ó wá ní òkè o, tó bá gbé Jésù yín yẹn ní agbára, ọ̀sán nǹkan wà tí òun jogún látọ̀dọ̀ àwọn bàbá òun.
òun gan ò ní agbára láti súnmọ́ ibi tí ọ̀sán ìyẹn wà wípé tí òun bá rán ọ̀sán yìí ń ṣẹ́ òun máa ju àgbò máa ti tọ́jú àgbò sílẹ̀ sí tóun ó rìn jìnnà réré àgbò yẹn lòun fi ń tò ó ṣùgbọ́n tí a bá lè bá ń gbé ọ̀sán yẹn kúrò òun mọ̀ pé òun ó gba Jésù yẹn ọ̀hún. Bàbá pé àwọn ikọ̀ 6 ní ìtọ́jẹ́ pé ọ̀kan nínú àwọn bàbá wa Azọyé Adébóyè jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn àwọn tí Ọlọ́run nígbà tí ẹ bá ń rí tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì ń ṣiṣẹ́ ìyanu ní redemption camp nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn lénìí àwọn tí wọ́n ti fara wọn jìn tí wọ́n ti fara wọn rúbọ nínú àwẹ̀ àti àdúrà ni wọ́n bá lọ àwọn 6 ní ọ̀rán bàbá wa àtẹnìkan ní wọ́n lè débẹ̀ nígbà tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ ọ̀gbagadè lélẹ́yìí kò sí pé àwọn nígbà súnmọ́ bẹ́ẹ̀ ara ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ní gbóná àwọn méjì bá wọlé lọ bàbá wa àti èèyàn kan ìrìn dákọ̀ ẹ̀ náà bá wọlé wọn náà débẹ̀ wọ́n gbọ́nú lé bàbá yìí oríṣi ètò ń ru kutukutu lọ́tún ètò ń ru kutukutu lọ́sì oríṣiríṣi oògùn burúkú náà bá gba àdúrà wọ́n báyìí ẹ̀ wọ́n bá súnmọ́ nígbà súnmọ́ wọn ni wọ́n fẹ́ gbé ló bá bẹ̀rẹ̀ sí ní yí ló ń yí báyìí náà bá báyìí ẹ̀ they use that's why mo sọ pé the Bible say greater is he that is in us than he that is in the world títóbi lẹ ti ń gbénú wa tó ju ẹ ti ń gbénú ayé lọ ohun tí wọ́n ń bẹ̀rù yẹn Ọlọ́run ti ń gbénú ẹ ó jùlọ wọ́n báyìí ẹ̀ bí wọ́n ṣe gbé nìyẹn wọ́n á fẹ́ rún mọ́nú inú abọ́ bẹ́ẹ̀ ló tún fẹ́ wọ́n tún báyìí ẹ̀ wọ́n rún ọlọ́jùnú bàbá yìí pé ẹgbẹ́ kìíní lòun náà bá ń kó gbogbo ẹ̀ ó ní Jésù yìí lòun náà fẹ́ gbà lẹ́nu òun náà fàyè òun fún Jésù yìí lẹ́nu bí Jésù ṣe ara àwọn serpent tá à ń sọ nìyẹn àwọn kìnìún paramọ́lẹ̀ tí Olúwa ní a ó tẹ̀ mọ́lẹ̀ a ó fọwọ́ wa gbé nǹkan oró kì yóò ṣe wálé ó sọ fún Ọlọ́run Olúwa rú mi ní agbára mi ò fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì lásán àṣẹ má rí mi fín agbára má sàsí mi agbára tí a sàsí ọ̀ràn agbára tí ogun ayé ò lè borí agbára rọ́bì tí ọ̀rọ̀ bí padà ibi tí a ti ń sọ̀rọ̀ mi níbi tí àṣẹyàn ọmọ dá wọn lóhùn ní kankan Olúwa fi rú mi ní àṣálẹ́ yìí ró ìṣẹ̀dá mi ní agbára ró omi ara mi ní agbára ó yá sọ di àdúrà orúkọ Jésù Olúwa ró mi ní agbára omi ara mi ló lágbára ẹ̀jẹ̀ mi ló ní agbára agbára mẹ́rin mi fẹ́ agbára mọ́ sàsí mi agbára tí ogun ayé ò lè dojúkọ Olúwa gbé wọ̀ mí 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 gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé Olúwa ró mi ní agbára ẹ̀mí máa ró mi ní agbára Jésù ró mi ní agbára omi ara mi máa gbàgbára ẹ̀jẹ̀ mi gbàgbára ẹ̀mí mi gbàgbára agbára mẹ́rin mi fẹ́ agbára tí ogun ayé ò lè borí agbára tí ọwọ́ ayé kan ò ní pa lórí ẹ̀ agbára rọ́bì tí ó da ìpè padà sórí onípè tí ó da àṣàsí sórí alásàsí Olúwa gbé agbára ìwọ̀ mi Olúwa fi ró mi Olúwa fi ró mi ẹ̀mọ́ fi ró mi Olúwa fi ró mi Olúwa ró mi lágbára Olúwa ró mi lágbára Olúwa Ọlọ́run alààyè ró mi ní agbára ró mi ní agbára ró mi ní agbára ró mi ní agbára agbára mẹ́rin mi fẹ́ agbára tí ogun ayé ò lè dojúkọ Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí ẹ̀mọ́ gbé wọ̀ mí o mi gbàgbára ahọ́n mi gbàgbára ọ̀rọ̀ ẹnu mi sọ di àṣẹ Olúwa sọ di iná Olúwa sọ di àṣẹ omi ara mi ló lágbára ní àṣálẹ́ àṣẹ tí àdúrà fi gbà Olúwa gbé wọ̀ mí ìmísí agbára jọ wọnú mi lọ agbára Ọlọ́run o gbé mi wọ̀ 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 ẹ̀mí mọ́ gbé mi wọ̀ orúkọ Jésù gbé mi wọ̀ ní àṣálẹ́ Olúwa ró mi ní agbára ẹ̀mọ́ ró mi ní agbára Jésù Olúwa wa àmín. À ń lọ sí ìpele míì à ń lọ sí ìpele mìíràn a fẹ́ dojúkọ ogun alájọbí ǹjẹ́ mo ń tán pè ní ogun alájọbí ẹ mọ̀ ọ̀pọ̀ gbà ní ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá sọmọ ìyá wọn á ní alájọbí á da wọn alájọbí á ṣe kí ni yóò da okun ọmọ ìyá bẹ́ẹ̀lì sọ ó ní ara ilé ènìyàn ó ní ọ̀tá rẹ̀
ó ní ará ilé ènìyàn, Jésù sọ bẹ́ẹ̀, ó ní ará ilé ènìyàn ó ní ọ̀tá rẹ̀. Ìwé Míkà náà sọ bẹ́ẹ̀, ó ní ará ilé ènìyàn ó ní ọ̀tá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé ó yẹ kó ti kọjá ipò tó wà, ṣùgbọ́n ogun alájọbí yẹn á fà wálẹ̀. Àwọn ìdílé kan wà tí àwọn ire kan dí èèwọ̀ fún wọn. Ìwọ dẹ̀ wá fẹ́ tayọ, ó fẹ́ kọjá level yẹn, ègún yẹn á dìde, aníràn yín èsè bẹ́ẹ̀. Ẹjá bẹ̀rẹ̀ wá gbàdúrà àkọ́kọ́ tó máa gbà lélẹ̀. Wá ní Olúwa o, gbogbo okùn májẹ̀mú ìdílé tó so mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo, Olúwa bá mi já lónìí. Okùn májẹ̀mú ìdílé tó so mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo, Olúwa já lónìí. Ẹ̀mọ́ já lónìí. Jábèsì gba tiẹ̀, sẹ́rí nínú gbogbo àwọn brother and sister ti ẹ̀gbọ́n Jábèsì. Tẹ́ bá wo gbogbo orúkọ wọn pátápátá, bíi Ahárẹ̀, Serpentina, olórúkọ wọn jẹ́ ejò, òkùnkùn, black, ohun torúkọ wọn jẹ́ nìyẹn. But Jábèsì nìkan ló tọ̀ Ọlọ́run Ísírẹ́lì lọ. And only and Jabez was more honorable than all his brother, and God bless him. Ó pọ̀ Ọlọ́run Ísírẹ́lì lọ. Olúwa ó fẹ́ yọ kúrò nínú okùn alájọbí tó fẹ́ pa wọn yìí. Wá gbàdúrà. Olúwa o, gbogbo okùn májẹ̀mú ìdílé tó so mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo, Olúwa já lónìí. Ẹ̀mọ́ já lónìí. Okùn májẹ̀mú ìdílé tó so mí mọ́lẹ̀. Àwọn ìdílé kan wà, àìsàn kan ní máa ṣe wọ́n. Wọ́n bá dé ìkóríta kan, àìsàn kó gbé wọn dálẹ̀. Bí wọ́n bá fẹ́ gbé ìgbésẹ̀ kan ní ìkóríta kan, mo sọ fún Ari nípa evangelist kan tí mo bá pàdé. Ó ní ìlú Péjú grammar school kan ló ti jáde náà. Ó nígbà tí òun jáde, ó ní agbára káká, ó ní kò tiẹ̀ sí ìran nǹkan tó jáde ìwé mẹ́wàá rí. Òun tó wá ṣe gbégele lórí gègèrè, ó tún kó héjọ. Ngbò kó héjọ, ó wá admission. Wọ́n wá mú ní yunifásitì. Ǹjẹ́ mọ́ the next thing, orí ẹ̀ dàrú. Ní wọ́n bá gbé dìgbàdìgbà, ó lu ọdún 5 láàrò. Ìyẹn ni wípé ó ń sọ wípé ìdílé yín kì í kàwé. Àwọn ìdílé kan wà náà tí wọ́n bá sọ wípé tí wọ́n bá ti ilé ìwé wọn ti rù wọ́n wá pé àní ẹ má jẹ́ ọ lọ sùkúù mọ́. Ìran wọn ń kà, mélòó nínú wọn ló lọ sùkúù? Wọ́n bá kà débì kan, orí wọn á yí ni, orí yẹn á dàrú ni. Ègún ìdílé kan nìyẹn. Wá gbàdúrà. Okùn májẹ̀mú ègún ìdílé tó so mí mọ́lẹ̀ sójú kan ṣoṣo, Olúwa já sọnù lónìí. Arákùnrin evangelist mo wí, ó gbàdúrà yẹn, Ọlọ́run sì já. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ràbà. Ìgbà time tó máa fi wàhíì gbogbo àwọn sẹ́ẹ̀tì ẹ̀, wọ́n ti jáde yunifásitì, òun ṣẹ̀ wọ yunifásitì, ṣùgbọ́n lọ yunifásitì yẹn. Wá gbàdúrà. Okùn májẹ̀mú ìdílé tó so àyànmọ́ mi mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo, tí mú mi pò yìí ní ojú kan ṣoṣo fún ọjọ́ pípẹ́, Olúwa já. Ẹ̀mọ́ já, yá sọ́ di àdúrà. Orúkọ Jésù, gbogbo okùn májẹ̀mú ìdílé èyí tó so àyànmọ́ mi mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo, Olúwa já lónìí. Ẹ̀mọ́ já, bàbá já, Jésù já dànù, Olúwa já dànù. Gbogbo okùn májẹ̀mú ìdílé tó so ayé mi mọ́lẹ̀ sójú kan ṣoṣo, tó so ọmọ mi mọ́lẹ̀ tí ó jẹ́ kí wọ́n ní ìtẹ̀síwájú, Olúwa já. Okùn náà kó torí mi já, kọjá. Jésù Olúwa wa, àmín. Ó tún gbà báyìí pé Olúwa o, yọ orúkọ mi kúrò nínú kòkò ègún ìdílé wa. Yọ orúkọ mi kúrò nínú gbogbo kòkò ègún ìdílé wa tí orúkọ kálukú ti wà ńbẹ̀. Ẹjọ́ tí wọ́n ti bí àwọn míì wọ́n tiẹ̀ ní àwọn oríṣiríṣi àṣà míì wà lọ́wọ́ demonic àtàyè tá à ń ṣe. Àti wípé nǹkan báyìí lágbọ́ bí wọ́n ti ń ṣe ń dìlé wọn rè, bí wọ́n ti ṣe ń dìlé nígbà bá ti bí ọ̀nà ti bí òun náà ó ti wọnú májẹ̀mú yẹn nìyẹn. Olúwa jọ orúkọ mi jáde kúrò nínú kòkò ègún ìdílé wa. Jọ orúkọ mi jáde kúrò nínú kòkò ègún ìdílé. Ẹ jẹ́ gbàdúrà yẹn lónìí. Orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, jọ orúkọ mi jáde kúrò ní gbogbo ìkòkò ègún ìdílé èyí tá a kọ orúkọ mi sí. Olúwa yọ jáde, ẹ̀mí mímọ́ yọ jáde, Olúwa yọ jáde. Jésù Olúwa wa tó gbàdúrà wá ní Olúwa o, gbogbo ègún tó máa ń ja àwọn àkọ́bí nínú ìdílé wa, má jẹ́ ó jà mí,
má jẹ́ kó ja àkọ́bí mi. Gbogbo ègún tí máa ja àwọn àkọ́bí nínú ìdílé wa, Olúwa má jẹ́ ó jà mí, má jẹ́ ó ja àkọ́bí mi. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo ègún tó máa ń ja àwọn àkọ́bí nínú ìdílé wa, Olúwa má jẹ́ ó jà mí, má jẹ́ ó ja àkọ́bí mi. Olúwa má jẹ́ ó jà mí, ẹ̀dùnmọ́ má jẹ́ ó ja àkọ́bí mi. Olúwa má jẹ́ ó jà mí, Olúwa má jẹ́ ó ja àkọ́bí mi. Jésù Olúwa wa. Bó o ṣe ń gbọ́ yẹn máa kọ sílẹ̀. Lọ bá láǹfààní on your private life, bẹ̀rẹ̀ sí ní pray concerning all those things. Wàá tún gbàdúrà yìí pé Olúwa o, gbogbo ogun alájọbí tí ń jà mí, Olúwa bá mi ṣẹ́ lónìí, Olúwa bá mi ṣẹ́ lónìí, Olúwa bá mi ṣẹ́ lónìí. Ó yá sọ di àdúrà orúkọ Jésù. Olúwa o, gbogbo ogun alájọbí ètò ń jayé mi lónìí, Olúwa bá mi ṣẹ́, ẹ̀mọ́ máa ṣẹ́, Olúwa máa ṣẹ́, ayérayé máa ṣẹ́, ọba bàbá máa ṣẹ́. Gbogbo ogun alájọbí ètò ń jà mí, ètò ń jọmọ, Olúwa máa ṣẹ́, ẹ̀mọ́ máa ṣẹ́, Olúwa máa ṣẹ́, ayérayé máa ṣẹ́, ọba bàbá máa ṣẹ́, Olúwa máa ṣẹ́. Jésù Olúwa wa. Ẹ já wo ìwé Genesis orí 48 àka ẹsẹ̀ 17 to 20. Ìwé Genesis orí kejìdínláàádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún títí dé ẹsẹ̀ ogún. Genesis 48 from verse 17 to 20. Ó kà báyìí pé ó ní nígbà tí Joseph sì rí pé bàbá rẹ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé Efraimu lórí, inú rẹ̀ kò dùn, ó sì mú bàbá rẹ̀ lé ọwọ́ láti ṣí kúrò lórí Efraimu sí orí Manasse. Jósẹ́fù sì wí fún bàbá rẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ bàbá mi, nítorí èyí lé àkọ́bí fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé lé orí. Bàbá rẹ̀ sì kọ̀, ó sì wí pé èmi mọ̀ ọmọ mi, èmi mọ̀ òun pẹ̀lú yóò di èèyàn, yóò sì pọ̀ pẹ̀lú, ṣùgbọ́n ní tòótọ́ àbúrò rẹ̀ ni yóò jù lọ, irú ọmọ rẹ̀ yóò sì di ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Ó sì súre fún wọn lé ọjọ́ náà pé ìwọ ni Ísírẹ́lì ó máa fi súre wípé kí Ọlọ́run kí ó ṣe yín bí Efraimu o Manasse. Bẹ́ẹ̀ li ó fi Efraimu ṣáájú Manasse. Ẹ̀rí ègún àkọ́bí. Kí ni Manasse ṣe? Ọmọ kékeré ni wọ́n ò tí ì mọ nǹkan kan. Bàbá wọn tó fẹ́ súre yìí, bàbá wọn kò ríran. Nígbà tí ó súre, Jósẹ́fù ó mú ẹ̀gbọ́n sọ́wọ́ ọ̀tún, ó fi àbúrò sọ́wọ́ òsì, torí pé bó ṣe kó ṣe wà kó wà létò nìyẹn. Ṣùgbọ́n gba bàbá yẹn tí ó ṣe súre yẹn, bàbá yẹn cross ọwọ́ báyìí. Ó ní bàbá mi, bẹ́ẹ̀ kọ́, ó bàbá ní mo mọ̀, ó ní mo mọ̀, ó lóun ó jẹ́ èèyàn, ó ṣùgbọ́n ẹrú ni ó ṣe fábúrò ẹ̀. Àbúrò ẹ̀ pọ̀ jùlọ. Àbúrò ṣe kí ni? Wàá gbàdúrà, wàá ní Olúwa o, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkó rẹ̀ nínú ìdílé wa, Olúwa bọ́ kúrò lọ́rùn mi tọmọtọmọ. Olúwa bọ́ kúrò lọ́rùn mi, má jẹ́ kí n bá wọn wọ̀ tọmọtọmọ. Aṣọ ègún tí wọ́n máa ń kàǹkó nínú ìdílé wa, ẹ ti rí wípé tẹ́ bá ṣàkíyèsí, ẹ rí pé wọ́n kàǹkó ègún aṣáájú. Ẹ já wò látọ̀dọ̀ Abrahamu, ta la kọ́kọ́ bí? Ismaili. Ta ló mókè? Isaki àbí? Nígbò tún wá ó tún dórí ti ìgbà tí Isaac náà tún bímọ, ta ló yẹ kó jó lórí? Ísọ̀. Ta ló jọmọ ẹ̀yìn last? Ísọ̀ ló jọmọ ẹ̀yìn. Jacob gbẹ̀gbọ́n mọ́ lọ́wọ́. Àtòrí ti ara àwọn ọmọ tí Jacob náà tún bíre o, ẹ wòran yẹn bó ṣe ń lọ o. Àwọn ọmọ tí Jacob náà tún bíre o tó jẹ́ Joseph náà nìyẹn. Indirectly òun náà ló tún gbẹ̀gbọ́n yẹn. Ẹ rí wípé ẹni tó jẹ́ Rúbẹ̀nì àkọ́bí Jacob ó fi régbẹ̀yìn náà ni pé kì yóò tayọ. Ó tún wá dórí Manasse àti Efraimu, àwọn ọmọ Joseph méjèèjì. Ṣe rí pé wọ́n ti kàǹkó. Olúwa, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkó nínú ìdílé wa, má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Ó lè má jẹ́ lérí àyẹn, ó lè jẹ́ àǹkó kán máa ṣe làálàá. Wọn ọ̀pọ̀ ìdílé mi wà tó yẹ pé wọ́n máa ń ní àwọn ọmọ tó brilliant tí wọ́n máa ń mọ nǹkan dáadáa, oríṣiríṣi wọ́n máa ń mọ̀, ṣùgbọ́n wọn èrí ṣe, wọn ìdé èèyàn láwùjọ. Wọ́n lè ṣirú sìn, ó jẹ́ wípé àwọn ni brain behind iléeṣẹ́ ńlá, ṣùgbọ́n wọn ò ní dé ibi gíga. Ó gbàdúrà, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkó nínú ìdílé wa, Olúwa má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Àdúrà orúkọ Jésù,
orúkọ Jésù. Aṣọ ègún tí wọ́n máa ń kà ń kó nú ìdílé wa, Olúwa má jẹ́ ń bá wọn wọ̀ tọmọtọmọ. Ayérayé má jẹ́ ń bá wọn wọ̀ tọmọtọmọ. Ẹ̀má má jẹ́ ń bá wọn wọ̀ tọmọtọmọ. Ayérayé má jẹ́ ń bá wọn wọ̀ tọmọtọmọ. Jésù Olúwa wa. Ẹ já lọ sínú ìwé Genesis chapter 49. A wá ka ẹsẹ̀ kẹta sí ìkẹrin. Genesis chapter 49 verses 3 and 4. Ẹ jẹ́ àwọn tó wà ń bẹ̀. Ó ní Rúbẹ́nì, Jacob ló ń sọ̀rọ̀ yìí o. Ó ní Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi, agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára. Ó ní ẹni rírú bí omi, ìwọ kì yóò lè tayọ, nítorí tí ìwọ gun orí ẹni bàbá rẹ, ìwọ sì bá jẹ́ ogun orí àkéte mi. Ẹ tún wo ẹni tó jẹ́ àkọ́bí nìyẹn. Wàá tún gbàdúrà, Olúwa, aṣọ ogun, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkó nínú ìdílé wa, tàbí tí wọ́n máa ń gbé wọ àwọn àkọ́bí nínú ìdílé wa, Olúwa má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Aṣọ ègún, aṣọ ogun táwọn àkọ́bí máa ń kàǹkó, táwọn àkọ́bí máa jẹ, tàbí tí àwọn ìran mi máa jẹ, tí wọ́n máa ń fi kàǹkó, Olúwa má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Aṣọ ègún má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Tí wọ́n máa ń kàǹkó, Olúwa o má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Ó yá gbàdúrà yẹn dáadáa, gbà dáadáa. Orúkọ Jésù, Olúwa tó ní ayé o, Olúwa tó ní ọ̀run o. Aṣọ ègún, aṣọ ogun tí wọ́n máa ń kàǹkó nínú ìdílé wa, Olúwa o má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Jésù Olúwa wa. Ṣé rí tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá wo àwọn ìdílé wa, oríkì ṣé rí Yorùbá ni mo ṣe nílé ìwé o. Agbábíyè ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ṣùgbọ́n tí a bá wo àwọn oríkì ìdílé wa, ń ló sọ ìtàn bí tá a ti wá. Ìdílé tí wọ́n bá ń kí àwọn Oníkòyí mọ́, oríṣiríṣi oríkì ló wà, ṣùgbọ́n mo fẹ́ lò yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni. Tí wọ́n bá ń kí ìran Oníkòyí mọ́, ẹ jẹ́ kí n sọ ìtàn oríkì yẹn gan fún yín kó yé yín ní àṣálẹ́ yìí. Ṣé rí ìran Oníkòyí tá à ń wí, èèyàn bíi tiwa yìí náà ni. Èèyàn bíi tiwa, aṣọ ló máa ń tà, aṣọ òkè ló máa ń tà. Yanbíolú oní wọ́n ń pe orúkọ ẹ̀. Yanbíolú ìmọ̀ kiri, ìmọ̀ fi àtẹ tí wọ́n fi ìkó hun, ìní ló máa fi àtẹ yẹn ló máa fi kó aṣọ òkè yẹn tó máa kiri lọ sí ààfin ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn. Aláàfin Ọ̀yọ́ wá tó bá ti á pé á wá ti nájú lójú wíńdò pé Oníkòyí yẹn gangan ni à ń pè tó di Oníkòyí. Ó wá jẹ́ èèyàn tó sangun, gidi. Ńgbọ̀ wá pẹ́ tí Aláàfin ti máa ń patronize ẹ̀, ó wá ní ó sì jẹ́ ìjọsìn kan náà àwọn ẹ̀ṣọ́ mi lọ́ba gbà, nítorí pé ó sangun, ó sì jẹ́ alágbára gidi gan, alágbára ènìyàn. Ọba fi jẹ olórí àwọn ẹ̀ṣọ́. Ìyẹn la fi ń sọ pé ní Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ogun jàálà. Ńgbọ̀ wá ṣe Oníkòyí ilé tó ti wá ọkọjá agbègbè abúlé kan ní Ìkángun sí Ògbómọ̀ṣọ́ ni. Ó ní ilé tó ti wá, ẹni abúlé títí máa wá. So wọ́n wá máa kì í pé Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n yùn. Ńgbọ̀ wá yá, ó wá di wípé bó ṣe ń wá agbára, ó ní babaláwo kan tí wọ́n ń pè ní àrọ̀nì yẹn ní máa ń ṣoògùn fún. Òní ọ̀sọ̀ táàmù tó yẹ kó lọ sójú ogun, òní ọ̀sọ̀ táàmù tó yẹ kó wálé. Ó wá ní àrọ̀nì ọ̀wálé, Oníkòyí ò sinmi ogun. Nígbà tó wá tún dàgbà sí, ó ṣe oògùn kan pàtàkì èyí tó ní ìmùlẹ̀ pẹ̀lú òkété, ní a fi sọ pé wọn ò gbọ́dọ̀ jẹran òkété. Ńgbà bó ṣe ń dàgbà sí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kí àwọn lọ máa jíwọ́ mójú lé koko, ojú wọn máa lé koko ní, páàgùn máa dà wọ́n láàmú torí oògùn pọ̀. Ìran wọ́n bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ sí, wọ́n sì fẹ́ràn ọtí mímu púpọ̀. Wọn ò níbì kan pàtó èyí tí wọ́n máa ń ṣí káàkiri ni. Wọ́n á ṣí láti ìletò kan torí pé ogun ni tiwọn. Àkókò tí ó bá sí ogun, wọ́n ní wọ́n jalè. Ìyẹn ni wípé àwọn lọ mọ ogun lọ́sàn-án, olè lóru, bí wọ́n ti máa ń kì wọ́n nìyẹn. Àwọn lọ máa jíwọ́ mójúre koko. Gbogbo nǹkan tí wọ́n fi ń kì wọ́n yìí, obìnrin tí wá jẹ́ wípé ìdílé yẹn ló ti wá,
tí obìnrin yóò sì rí ilé ọkọ gbé, ó délé ọkọ yìí ogun dojúkọ, ó tún délé ilé ọkọ mi, ó wá ń ṣí káàkiri, ogun àṣíkiri. Wọ́n jogún ẹ̀ ní páàgùn tí máa ń gùn wọ́n ká fa wàhálà tí iṣẹ́ tí wọ́n ní. Wá gbàdúrà, Olúwa o, aṣọ ogun, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkò nínú ìdílé wa, Olúwa má jẹ́ bá wọn wọ̀, má jẹ́ bá wọn wọ̀. Aṣọ ègún tí wọ́n máa ń kàǹkò, aṣọ ogun tí wọ́n máa ń kàǹkò nínú ìdílé wa, Olúwa má jẹ́ bá wọn wọ̀. Yá sọ di àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù. Aṣọ ogun, aṣọ ègún tí wọ́n máa ń kàǹkò nínú ìdílé wa, Olúwa má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ, Olúwa má jẹ́ bá wọn wọ̀ tọmọtọmọ. Olúwa ṣàánú fún mi. Jésù Olúwa wa. Wàá tún gbàdúrà, wàá ní Olúwa o, ogun tó jà àwọn òbí mi má jẹ́ ó jà mí, má jẹ́ kó jà ọmọ tí mo bí. Ogun tó jà àwọn òbí mi, Olúwa má jẹ́ ó jà mí, má jẹ́ ó jà ọmọ tí mo bí. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù. Olúwa o, ogun tó jà òbí mi má jẹ́ ó jà mí tọmọtọmọ, má jẹ́ ó jà mí, má jẹ́ ó jà ọmọ tí mo bí. Ogun tí àwọn òbí mi ti forí là kọjá, má jẹ́ ń bá pàdé láyé. Ìdààmú tí àwọn òbí mi ti rí láyé, Olúwa má jẹ́ ń bá pàdé, má jẹ́ káwọn ọmọ mi ó bá pàdé. Olúwa fòpin síbẹ̀, orúkọ Jésù. Olúwa fòpin síbẹ̀. Gbọ́ Jésù Olúwa wa. Ọmọ nígbà wà ní, ṣé mọ̀ pé àwọn tá a ka àwọn ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nàìjíríà oríṣiríṣi àlọ́ ló wà tí wọ́n máa ń pa àlọ́ fún wa. Àlọ́ kan wà, wọ́n pa àlọ́ yẹn pa Sàwẹ̀lóló. Wọ́n ní Sàwẹ̀lóló yìí, wọ́n ní ọmọ ẹ̀kan náà ni ló wà lọ́wọ́ mọ̀mọ́ ẹ̀, níbo bàbá ẹ̀ wà, bàbá ẹ̀ ti kú. Ta ló mọ̀ bóyá ogun tó ja bàbá ẹ̀ òun náà ló wá ń ja òun náà. Níbo wá sí wọ́n fẹ́ sọdún, wọ́n wá gbogbo àwọn ọ̀rẹ́ yòókù wọ́n dáṣọ ọdún, wá sọ fún mọ̀mọ́ ẹ̀ pé náà fẹ́ mú aṣọ o. Mọ̀mọ́ ẹ̀ ní ìwọ náà mẹ́ntọ́ jẹ́ ọmọ òrukàn ni o, bó ló ṣe ṣe o. Mọ̀mọ́ ẹ̀ wá pé ṣùgbọ́n bọ́ọ̀ bá fẹ́ bá ọ dáṣọ o, ọ̀pàkọ́ ó sì ta o. Mọ̀mọ́ bá gbé ìkó èkó ọmọ ìwà òpé bó lòun ó ṣe ṣe. Àwọn ẹgbẹ́ bàbá dọwọ́ bò ó, wọ́n bá pa èkó yìí, wọ́n síkùrọ̀ wọ́n sì ta gbogbo èkó yìí tán po. Mọ̀mọ́ gbowó, wọ́n á pé tó ọmọ pé aṣọ mi ń kọ́ ọ̀ní sàmọ̀wòrì ńbọ̀ wá dọjọ́ ọdún. Wọ́n á ní kọ́mọ yìí pé ọmọ wa bá mọ̀mọ́ pé aṣọ mi ń kọ́. Mọ̀mọ́ ní kọ́ lọ wọnú bẹ̀m̀bẹ̀ rẹ̀, ńbọ̀ wọnú bẹ̀m̀bẹ̀ ọmọ ò bá sọ kankan o. Ọmọ bá bínú, ẹ̀yin òbí ẹ má jẹ́ àmọ́ ọmọ wa bínú o, ẹ má jẹ́ àmọ́ ọmọ wọn bínú o. Ìyìn tó bá ní ṣe má ṣèlérí ẹ̀ fún wọn. Lọ́mọ ìbá mórí lọ́nú odò ní wọ́n bá ń pè é. Wọ́n ní Sàwẹ̀lóló níta ní ń pe Sàwẹ̀lóló ọmọ arìn létí òkun, ọmọ apagíláwọnú omi. Tó nígbà ń ṣe gbá tóun ò gbọ́dọ̀ ṣe, tó nígbà ń lò gbà tóun ò gbọ́dọ̀ lò gbà. Kèrègbè ń bẹ nínú odò, ìjẹwẹrẹ ń bẹ nínú omi. Kò sẹ́ni tó rọ́mọ ìpè jáde, àgbà tí wọ́n bẹ́ẹ̀. Ohun tí mo fẹ́ mú jáde ni wípé ogun tó ja bàbá ẹ̀ òun ló ja ọmọ yẹn, débi wípé ogun ayẹ̀lérí, débi pé gbogbo bó ṣe sapá kí màmá yẹn lè mú ìlérí òun ló ṣiṣẹ́. Àwọn ogun ayẹ̀lérí jẹ́ ẹlòmíì tó yẹ kó kàǹkó ẹ̀ ó jogún ẹ̀ látọ̀dọ̀ bàbá ẹ̀ ni, ó jogún ẹ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni. Ogun ayẹ̀lérí tí ń jà mí yìí, Olúwa bá mi ṣẹ́ lónìí. Ogun ayẹ̀lérí tí mo jogún ẹ̀ láti ọ̀dọ̀ bàbá tí mo bí wá, Olúwa aṣọ ìgún tí mo kàǹkó yìí, Olúwa fi iná bọ́ sọnù lónìí. Ẹ má fi iná bọ́ sọnù. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù. Gbogbo ogun ayẹ̀lérí, ogun promise and faith, mo fi gégùn nínú ayé mi lórúkọ Jésù. Kó máa ṣí lọ bẹ́ẹ̀ nínú ayé àwọn ọmọ mi, kó máa ṣí lọ bẹ́ẹ̀ nínú ìdílé mi, kó máa ṣí lọ bẹ́ẹ̀. Gbogbo ogun ayẹ̀lérí, Olúwa jọ̀ọ́ máa ṣí lọ bẹ́ẹ̀, jọ̀ọ́ máa ṣí lọ bẹ́ẹ̀, jọ̀ọ́ máa ṣí lọ bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ó gbàdúrà wípé Olúwa o, ògo tí àwọn ìran mi ò lò rí, Olúwa fàánú yọ̀ǹda ẹ̀ fún mi. Ògo kan wà tó yẹ kí ìdílé rẹ̀ ó ní, ṣùgbọ́n ègún ò jẹ́ kí wọ́n rí lò. Ogun ò jẹ́ kí wọ́n rí lò. Olúwa ògo tí ìran mi ò rí lò, Olúwa fàánú yọ̀ǹda ẹ̀ fún mi. Olúwa gbà fún mi tọmọtọmọ. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù. Olúwa o, ògo tí àwọn tó bí mi ìran mi ò rí lò, Olúwa gbà fún mi lónìí, gbà fún mi tọmọtọmọ. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, ẹ má yọ̀ǹda ẹ̀ fún mi. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Olúwa gbọ́ Jésù Olúwa wa. Wàá tún gbàdúrà báyìí pé Olúwa o, ire tá a sọ de èèwọ̀ fún ìdílé mi, Olúwa fàánú gbà fún èmi. Ilé kíkọ́ di ìdílé tó di èèwọ̀ fún ìdílé mi,
ilé kíkọ́ ẹ ṣe mọ̀ wípé àwọn àṣeyọrí ńlá kan wà tó di èèwọ̀ fún ìdílé mi. Olúwa, ire tá a sọ di èèwọ̀ fún ìdílé mi, Olúwa fàánú gbà fún mi, Olúwa gbà fún mi, Olúwa gbà fún mi, ayérayé gbà fún mi. Ẹ yá sọ di àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, ayérayé nú àwọn ọ̀run, àwọn ire tí a sọ di èèwọ̀ fún ìdílé mi, Olúwa fàánú gbà, Olúwa fàánú gbà, Olúwa fàánú gbà fún mi, Olúwa gbà fún mi, ayérayé gbà fún mi, ọba bá gbà fún mi, ọba àwọn ọba ò gbà fún mi, Olúwa Jésù Olúwa wa, àmín. À ń tẹ̀síwájú, á gba àwọn gbólóhùn àdúrà kan ká tó lọ gbàdúrà lórí ogun ògo. Torí ọ̀fẹ́ bá wà tá a bá lè dé ibẹ̀ lálẹ́ yìí, á débẹ̀ torí ọjọ́ tí ń lọ, a sì fẹ́ kí a máa gbàdúrà ká máa tò gbé, àfẹ́ ká máa gbàdúrà ká máa tò gbé. Ẹ já lọ sínú ìwé Lúùkù orí 7 láti fi gbàdúrà báyìí. Ìwé Lúùkù orí 7, ẹ já lọ sí ìwé Lúùkù orí 7, Luke chapter 7. Luke chapter 7, òun la tó fẹ́ fi gbàdúrà báyìí. Luke chapter 7, okay. A bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Bí a bá ti ń bọ̀ wá síbi àdúrà, ẹ jẹ́ á máa tọ́jú bíbélì wa, ó ṣe pàtàkì. Ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ní orísun agbára ọmọ Ọlọ́run. Ẹ máa gbọ́, nígbà tí ó sì parí láti ẹsẹ̀ kìíní mo ti ń ka o. Nígbà tí ó sì parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ lé etí àwọn ènìyàn, ó wọ Kápádámù lọ. Ọmọ ọ̀dọ̀ balógun ọ̀rún kan tí ó ṣọ̀wọ́n fún un, ó ń ṣàìsàn, ó ń kú lọ. Nígbà tí ó sì gbúròó Jésù, ó rán àwọn àgbà Júù sí, ó bẹ̀ pé kí ó má ṣàì wá mú ọmọ ọ̀dọ̀ òun lára dá. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ Jésù, wọ́n sì fi ìtara bẹ̀ wípé ó yẹ lé ẹni tí òun ìbá ṣe èyí fún, nítorí tí ó fẹ́ràn orílẹ̀-èdè wa, ó sì kọ́ sínágọ́gù kan fún wa. Jésù sì bá wọn lọ. Nígbà tí ó sì jìn sí etí ilé mọ́, nígbà tí kò sì jìn sí etí ilé mọ́, balógun ọ̀rún náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wípé, Olúwa, má yọ ara rẹ lẹ́nu, nítorí tí èmi kò tọ́ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi. Nítorí náà èmi kò sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá, ṣùgbọ́n sọ ní gbólóhùn kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Àmín. Nítorí èmi náà wípé jẹ́ kí ẹni tí a fi sí abẹ́, èmi náà jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ tí ó lé ọmọ ogun lé ẹ̀yìn mi. Mo wí fún ọ̀kan pé lọ, a sì lọ, àti fún òmíràn pé wá, a sì wá, àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí, a sì ṣe. Nígbà tí Jésù gbọ́ nǹkan wọ̀nyí, ẹnu yà á sí, ó sì yí padà sí ìjọ ènìyàn tí ń tọ̀ lẹ́yìn. Ó wí pé, mo wí fún yín, èmi kò rí irú ìgbàgbọ́ ńlá bí èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Nígbà tí àwọn oníṣẹ́ sì padà re ilé, wọ́n bá ọmọ ọ̀dọ̀ náà tí ń ṣàìsàn, ara rẹ̀ ti dá. Ẹ jẹ́ ká wo pásèjì tá a kà yìí. Nígbà tí Jésù ń lọ, wọ́n ti ń ròyìn ọkùnrin yìí, àwọn ló fẹ́ràn orílẹ̀-èdè wa gan o. Wọ́n ní kódà èèyàn rere ni, kódà ó tún kọ́ ìjọ Ọlọ́run. Jẹ́wọ́ gan tí a ní nǹkan kan táwọn èèyàn lè júwèé ń pa tiẹ̀. You always think about yourself alone. The Bible say give and it shall be given unto you. Wọ́n náà wé èèyàn kan kó ṣoore fún, wé èèyàn kan kó ràn lọ́wọ́. Some people are even in your church. The pastor is pleading, praying for you. Have you ever sown into the life of your pastor once? Have you blessed that church once? You only there to criticize pé jìtá tí wọ́n ń lu igan ogbó ẹ ti gbó, ìlú yìí ti gbó. Kò dẹ̀ sí kankan tó ń ṣe ń bẹ̀. Kò sí kankan tó ń ṣe. Wàá kàn máa complain ní púpì yìí ò dáa, báwo ló ṣe rí jàngànjàngàn báyìí. It's nothing. Ìtí pastor lágbára ló ń ṣe. Ẹ jẹ́ ká lọ síbi tá à ń gbàdúrà. Ó ní sọ kìkì ọ̀rọ̀ kan. Jésù ṣe sọ kìkì ọ̀rọ̀ kan. Kìkì ọ̀rọ̀ kan wà tí ayé rẹ nílò. Wá gbàdúrà, kìkì ọ̀rọ̀ kan tí ayé mi nílò. Gbólóhùn kan tí ayé mi nílò, tí wọ́n fi rí tèmi ṣe, tí wọ́n fi lu àlùyọ, tí ó múnú mi dùn, tí ó gbé mi dìde, tí ó jẹ́ kókó mi ó fọ̀. Olúwa fọ̀ sáyé mi lálẹ́.
lójú oorun mi lálẹ́ yìí Olúwa fọ̀ sínú ayé mi, ní ìrìn àjò mi lónìí Olúwa fọ̀ sínú ayé mi, gbólóhùn ayọ̀ kan tí ayé mi nílò, gbólóhùn àṣeyọrí tí ayé mi nílò Olúwa fọ̀ sáyé mi lónìí. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, Olúwa o, gbólóhùn tí ayé mi nílò Olúwa fọ̀ sí ayé mi lónìí. Ẹ má fọ̀ sí ayé mi lónìí, ẹ má fọ̀ sí ayé mi lónìí. Orúkọ Jésù, Olúwa fọ̀, Olúwa fọ̀ jáde, ẹ má fọ̀ jáde, ayérayé fọ̀ jáde, Olúwa fọ̀ jáde, ọba ọba fọ̀ jáde. Gbólóhùn tí ayé mi nílò tí n ó fi ṣe rere, tí n ó fi rí tèmi ṣe, ẹ̀mí mímọ́ Olúwa fọ̀ jáde, fọ̀ jáde, fọ̀ jáde sínú ayé mi, 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 fọ̀ jáde sínú ayé mi. Olúwa fọ̀ jáde, fọ̀ jáde, fọ̀ jáde, ẹ̀mí mímọ́ fọ̀ jáde, bàbá fọ̀ jáde, Olúwa fọ̀ jáde, mímọ́ mímọ́ fọ̀ jáde. Gbólóhùn tí ó mú mi ṣe rere, gbólóhùn tí àyànmọ́ mi nílò Olúwa jẹ́ kó jáde. Jésù Olúwa wa. A tún gbàdúrà ẹlẹ́ẹ̀kan sí. Ẹ wo Hánà, ó lọ síwájú pẹpẹ Olúwa, ó ń bá Ọlọ́run sọ̀rọ̀, ó ń bá Ọlọ́run sọ̀rọ̀. Nígbà tí wòlíì Èlí máa dé, ó wá wo, ó ní gbogbo ẹnu tí ẹ kàn wíjọ́ àti ẹ̀gbọ́n tó ń wí gan, ó ti yó ni o. Àlùfáà ń sọ fún pé ó ti yó. Ó dẹ̀ sọ pẹ̀lú ìrẹ̀lẹ̀, ó ní Olúwa mi, èmi ò mọtí wáìnì, bẹ́ẹ̀ ni mi ò mọtí líle, mo ń bá ọkàn mi sọ̀rọ̀ níwájú Ọlọ́run ni, pé k'Ọlọ́run kó bojú wò mí, kó náà kó dọlọ́mọ. Tó bá pé wọ́n sọ bẹ́ẹ̀ sí, ó bínú jáde kó ń chọ́ọ̀chì ni. Wàá ní pásítọ̀ sọ̀rọ̀ sí ọkùnrin ọlọ́mùtí, wàá bínú jáde ni. Ara ogun àti inú nìyẹn, that's the enemy within that blocks some people's blessing. Àṣegbólóhùn kan wà tó gbọ́dọ̀ ti ẹnu Élì jáde sáyé ẹ̀. Ńgbà tí Élì wá gbọ́ pé ń tú ẹ̀dùn ọkàn rẹ̀ jáde, ló ní gbọ́, ó dá fún igbó gbọ́, ó dá fún òkè fọ̀hún, òun ló dá fún gbogbo àwọn tí wọ́n bìtìbìtì rẹ̀. Lónìí Olúwa dá tiẹ̀ náà láre, ó sì bímọ. Wòye àmọ́dún, ìwọ náà gbọ́mọ tiẹ̀ wá síwájú pẹpẹ yìí. Gbólóhùn táyé ẹ̀ nílò nìyẹn. Wá gbàdúrà, Olúwa gbólóhùn ayọ̀ tí ayé mi nílò, tí ọ̀nà ó fi ṣí fún mi, tí ọ̀nà ó fi là fún mi, Olúwa fọ̀ sáyé mi lónìí. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, gbólóhùn ire ètí ayé mi nílò, Olúwa fọ̀ sáyé mi lónìí, fọ̀ sáyé mi lónìí, fọ̀ sáyé mi lónìí, fọ̀ sáyé mi lónìí. Olúwa o, gbólóhùn ayọ̀, gbólóhùn ìbùkún tí ó mú mi ṣe rere, tí ó mú mi rí àánú gbà, Olúwa fọ̀, Olúwa fọ̀, Olúwa fọ̀, Olúwa fọ̀. Gbólóhùn ayọ̀, gbólóhùn gbólóhùn ìgbéga, gbólóhùn ìdáǹdè, Olúwa rán sí mi, ẹ̀mọ́ rán sí mi, Olúwa rán sí mi. Mọ̀ gbà, ẹ lè ṣe o, agbára rẹ̀ ká, ẹ lè ṣe o, agbára rẹ̀ ká. Bàbá mi tó ń ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká, ẹ lè ṣe o, agbára rẹ̀ ká, ẹ lè ṣe o, agbára rẹ̀ ká. Bàbá mi tó ń ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká. Jésù Olúwa wa. Ẹ rántí pé ìṣọ́ òru la wà ńbẹ̀. Èèyàn sùn o, má jẹ́ kó orún kùn ọ́, má jẹ́ kó orún kùn ọ́, torí àwọn ogun fẹ́ ṣẹ́ fún ọ. Wàá jẹ́rìí ayọ̀, wàá pè mí láìpẹ́ pé pásítọ̀, Olúwa àdúrà mi ti gbà o. Ìwọ náà ó dúpẹ́, ó gbégbá ọpẹ́. Nínú ìwé Lúùkù orí keje yẹn, ẹ já lọ sí ìpele kejì ẹ̀, ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 11. Ó ní ó sì ṣe ní ijọ́ kejì, ó lọ sí ìlú kan tí a ń pè ní Náínì. Àwọn pípọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá a lọ, àti ọ̀pọ̀ ìjọ ènìyàn. Bí ó sì ti súnmọ́ ẹnubodè ìlú náà, sì kíyèsí, wọ́n gbé òkú kan jáde, ọmọ kan ṣoṣo náà tí ìyá rẹ̀ ó sì jẹ́ opó. Ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Olúwa sì rí àánú ṣe, ó sì wí fún un pé má sọkún mọ́. Ẹ̀já dúró báwọn náà. Arábìnrin opó yìí kò lọ́kọ, ṣùgbọ́n ní ọmọkùnrin kan ṣoṣo tó kù fún, ọmọkùnrin kan ṣoṣo náà tó sì kù, ó fò sánlẹ̀ òkú. Ẹ wá wò ó, nínú àṣà tiwa kan sọ pé kí ọmọ èèyàn kú, kí wọ́n máa rò kán ní pọ̀ ìwọ ìyá yá tẹ̀lé ẹjọ́ máa nìṣó. Ohun tí wọ́n sọ ni pé ó pa ọkọ ẹ̀, ó tún mọ́ ọmọ tó kù, ó fi dájọ́. Níbẹ̀ yẹn kò sí tó fẹ́ fi wẹ̀ mọ́, kò sí àwíjàre kankan lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n Jésù rí alágbàwí ẹ̀dá, olùrànlọ́wọ́ aláìléèyàn rí, ó ní àánú ṣe, ó sì sọ fún wípé má sọkún mọ́, wá gbàdúrà. Gbólóhùn má sọkún mọ́, jẹ́ káàánú mi ó ṣe ọ́ lónìí.
Olúwa jẹ́ káàánú mi ó ṣe ọ́ Jésù ọmọ Ọlọ́run. Àṣẹ má sọkún mọ́ fọ̀ sí ayé mi. Àṣẹ má sọkún mọ́ Olúwa fọ̀ sí ayé mi. Mi ìmọ̀ ìkórìtà tó dé tí wọn náà ń sun ẹkún. O ti ń wojú Ọlọ́run fún ọmọ ti pẹ́. O ti ń wá iṣẹ́ ti pẹ́. O ti ń wá àlùyọ ti pẹ́. O ti ń wá ìgbéga ti pẹ́. O ti ń wá ọkọ ti pẹ́. O ti ń wá aya ti pẹ́. Olúwa jẹ́ káàánú mi ó ṣe ọ́ lónìí. Olúwa ṣàánú fún mi. Nu omijé mi nù ní ìkórìtà tí mo wà yìí. Àṣẹ má sọkún mọ́ Olúwa fọ̀ sáyé mi. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa fọ̀hún má sọkún mọ́ sí ayé mi lónìí. Olúwa nu omijé mi nù ní ìkórìtà tí mo wà yìí. Olúwa ṣàánú fún mi. Jẹ́ káàánú mi ó ṣe ọ́. Jẹ́ káàánú mi ó ṣe ọ́ tọmọtọmọ. Olúwa ṣàánú fún mi. Jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ lónìí. Olúwa tú omi àánú rẹ lé mi lórí. Olúwa fọ̀hún àánú sáyé mi. Fọ̀hún àánú sáyé àwọn ọmọ mi. Jẹ́ n rí àánú gbà láti ọ̀dọ̀ rẹ wá. Olúwa jẹ́ n rí àánú gbà láti ọ̀dọ̀ rẹ wá. Ọlọ́run ayérayé o, jẹ́ kí n rí àánú gbà. Jésù Olúwa wa, àmín. À ń tẹ̀síwájú. Ẹsẹ̀ kélòó la dé? Ok, abẹ̀rẹ̀ ẹsẹ̀ 14. Ó sì wá, ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà. Àwọn tí ó sì rú dúró jẹ́, ó sì wí pé ọ̀dọ́mọkùnrin, mo wí fún ọ dìde. Ẹni tí ó kú náà sì dìde, jókòó bẹ̀rẹ̀ sí fọ̀. Ó bẹ̀rẹ̀ sí ohùn ìfọ̀, ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́. Ẹ̀rù sì bà gbogbo wọn, wọ́n sì yin Ọlọ́run lógo wípé wòlíì ńlá dìde nínú wa, wípé Olúwa sì wà ibẹ̀ bẹ̀ àwọn ènìyàn rẹ̀ wò. Òkìkí rẹ̀ sì kàn ní gbogbo Jùdíà àti ní gbogbo agbègbè rẹ̀. Wá sọ fún Ọlọ́run ìyanu tí ó dẹ́rù bà ọ̀tá, ìyanu tí ó pa àwọn ènìyàn láyà, ìyanu tí òkìkí rẹ̀ ó kàn káàkiri gbogbo àgbáyé. Olúwa fààyè gbà nínú ayé mi. Ìyanu tí ó mú káwọn èèyàn bá mi yìn ọ́ lógo, ìyanu tí ó mú káwọn èèyàn bá mi gbégbá ọpẹ́. Olúwa fààyè gbà nínú ayé mi. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run tó nípa àti agbára, Ọlọ́run ẹ̀mí mímọ́, ìyanu ńlá tí ó mú kí àwọn èèyàn bá mi gbégbá ọpẹ́. Olúwa fààyè gbà, Olúwa fààyè gbà, Olúwa fààyè gbà, ẹ̀mọ́ fààyè gbà nínú ayé mi. Fààyè gbà Ọlọ́run àwọn ọmọ ogun, fààyè gbà lónìí, fààyè gbà lónìí. Ìyanu ńlá tí ó mú káwọn èèyàn bá mi gbégbá ọpẹ́. Ọlọ́run ẹ̀mí mímọ́, fààyè gbà nínú ayé mi, fààyè gbà nínú ayé mi. Gbọ́ Ọlọ́run àánú. Jésù Olúwa wa, àmín. Abala tí a dé báyìí, òun náà ni a pè ní ogun ògo. Ṣé rí gbogbo ogun tá a jà láyé pátákó ogun ògo ni o. Gbogbo ìjàkadì ìlàkàkà wa láyé yìí ogun ògo ni. Ọ̀pọ̀lọpọ̀ á wò pé kí ló dé tí wàhálà pọ̀ tó báyìí. Tí ó bá bi ọ̀pọ̀lọpọ̀ wa ntójú ti rí bí àṣà orin bàbá evangelist Ebenezer Obey, ó ní ohun ojú rí láyé ẹnu kò gbọ́dọ̀ sọ, ẹnu kò gbọ́dọ̀ sọ, ẹnu kò gbọ́dọ̀ sọ. Ìyẹn ni pé ntójú rí láyé ẹnu ò gbọ́dọ̀ sọ. Irú àwa yìí ọmọ ọdún 10 láti kó lé tá a ti ń làkàkà káàkiri. Ìjà ògo lórílẹ̀‐èdè àgbáyé, ìjà gbogbogbò ni. Kò sẹ́ni tí ọ̀kan àfi tó o bá wá sáyé tó o bá lógo lókù. Bọ́ ọ bá ti lógo o gbọ́dọ̀ lógun. O gbọ́dọ̀ mọ̀ wípé láìsí ògo kò sógun. Bọ́ ọ bá ti lógo, ẹni tí ò ní kílárí kò sẹ́ni tí ó yọ lẹ́nu. Àṣà àwọn kan ní ayé ọ̀jẹ̀ ń sinmi tí wọ́n sàn ju ayé ọ̀dá sí mi lọ. Àwọn kan wà wọ́n pa wọ́n tì ní. Wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ti bá tiẹ̀ dégbì kan nìyẹn. Wọn ò yọ lẹ́nu mọ́. Kí ni ó ṣe? Wọ́n ti bá dé gẹ́. Wọ́n mẹ́sọ̀gbọ́n ti pa ògo yẹn mọ́ lára pé ìkìlò tún fẹ́ dà. Àbí ní ìsìn pé wọ́n kọkàn wà lọ́dọ̀ wọn. Bó o ní ẹjọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ kan lé. Wá mẹ́kọ̀ọ́ òyìnbó gàrí díẹ̀ sí. Ohun táyé ń fẹ́ nìyẹn. Èèyàn bí àparò láyé ń fẹ́. Kọ́ máa tọrọ jẹ. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó bá di wípé wọn ò rí ọkọ wa tọrọ mọ́, ó ti dọ̀tá. Wọ́n á ní òrí gbéraga ti wọ̀ lẹ́wù báyìí ní ìsìn. Ó tún wá ṣe gegele lérí gègèrè. Ọlọ́rẹ̀ ra ọkọ̀. Ó tún wá yan fanda. Ó ń ṣe làwùlàwù. Ogun ògo ni. Ogun ògo. Ẹ jẹ́ wo aláti mọ̀ wípé kò sẹ́ni tó wà láyé tí ò ní ọ̀tá. Ẹlòmíràn ní àrùn ọ̀lọ́ta ó ti kú tán. Ó ṣe kí ni? Ó ti àrùn ọ̀lọ́ta. Robi sáwọn nìkejì. Ìrìnkítẹ́ nìkejì ọmọ da. Ó nílò àti robi sẹ́nìkejì kan tó gbógun tì ọ́. Bó ń ṣe rere yẹn gan ni wàhálà.
pé òun gbìyànjú àti làkàkà ó fẹ́ bọ́ ìwọ náà fẹ́ jẹ́ èèyàn yẹn gan o ní problem tó ní pẹ̀lú wọn o ní problem tó ní pẹ̀lú ẹ. ẹ já wo Pétérù kínní á wo orí 5 ẹsẹ̀ ìkẹjọ 1 Peter chapter 5 verse 8 1 Peter chapter 5 verse 8 ó ní ẹ máa wà lé àìrékọjá ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá ayín bí kìnìún tí ń ké ramúramù ó rìn kiri ó ń wá ẹni tí yóò pajẹ kiri ó ń wá ẹni tí yóò pajẹ kiri. ìdí ẹ̀ ló sì gbọ́dọ̀ wà extra careful. You have to be watchful. You have to be vigilant always. ọmọ Ọlọ́run kan rìn jàùjàù ọkàn gbọ́dọ̀ máa ṣe jàùjàù o gbọ́dọ̀ máa wà nú ẹ̀mí o gbọ́dọ̀ máa fi ẹ̀mí kó máa fi rin ìrìn àjò ayé ẹ̀ kọ́ mọ́ fi rìn torí pé kí ni ilé ayé yìí ilé ogun ni àfi tó ọba lógo ló kù bọ́ba ti lógo ogun gbọ́dọ̀ wà gbogbo ọmọ ológo wọ́n máa jagun títí náà ni bọ́ọ̀ba lówó ọ̀jàgbó tí ìlówó náà ọmọ jagun náà ni bọ́ọ̀ba rí ṣe ọmọ jagun ni bó o sì rí ṣe ọmọ jagun kó lè rí ṣe ọwọ́ rí ṣe tán náà gan náà ogun náà tún ni. ìdí ẹ̀ nìyẹn ò gbọ́dọ̀ fi bí àdúrà ṣeré ogun ọ̀ràn tí ń bá ọfà gan oògùn àṣàsí kọ̀ràn wọ́n their spirit táwọn sọ pé wọ́n máa ń ṣàṣì spirit ni wọ́n rí wọn mú ṣùgbọ́n àdúrà ní agbára lórí wọn. tí o bá ní Kristi lójú méjèèjì o ní àṣẹ kan tó lè pa wípé ẹ jáde kó mbẹ ẹ mórílé báyìí wọn ó sì lọ wọn ó sì gbọ́ tiẹ̀. amen. a gbọ́dọ̀ mọ ìdí èyí tí o fi ní ọ̀tá. ìdí tó fi ní ọ̀tá ni wípé o ní ògo láìsí ògo kò sí ogun. bẹ́ẹ̀ bá wo ìgbésí ayé Jósẹ́fù ogun tó jà láyé yìí ogun ògo ni ẹ já wo Genesis chapter 37 Genesis chapter 37 I will read verse 8 to 11 verse 8 to 11 Genesis chapter 7 verse 8 to 11 37 Genesis 37 verse 8 to 11 ó kà báyìí ó ní àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé ìwọ ó wá jọba lórí wa bí tàbí ìwọ ó wá ṣe olórí wa nítòótọ́ wọ́n sì tún kórìíra rẹ̀ sí nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀ ó sì tún láàlá mìíràn ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ wípé sáwò mo tún láàlá kan sí mo sì wò oòrùn àti òṣùpá àti ìràwọ̀ 11 forí balẹ̀ fún mi ó sì rọ fún bàbá rẹ̀ àti fún àwọn arákùnrin rẹ̀ bàbá rẹ̀ sì bá a wí ó sì wí fún pé àlá kíli èyí tí ìwọ lá yìí èmi àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ yóò wá nítòótọ́ láti forí balẹ̀ fún ọ bí. àwọn arákùnrin rẹ̀ sì ṣe ìlara rẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́. kí ni wọ́n kórìíra ẹ̀ sí? ó lálàá ògo ó lálàá ìtayọ tó yẹ kí gbogbo wọn gbégbá ọpẹ́ pé àsáré èèyàn ok bí èèyàn bẹ́nìkan bá tí gbogbo ìdílé náà ní ọjà rẹ̀ ṣé bẹ́nìkan ní ọjà rẹ̀ ṣùgbọ́n gbà tí wàá rí ògo kan tọ́lọ́run sí ìdílé yẹn ẹ wàá dojú ìjà kọ ẹ máa ṣe lára ẹ̀ kàkà kẹ́ ẹ máa fàdúrà àtìlẹ́yìn Ọlọ́run sì rán sí ní ìdílé yẹn tí ó gbé ibi Joseph náà lọ́lọ́run wá ràn ló lò fún ìgbàlá gbogbo wọn tó fa gbogbo wọn gòkè tí gbogbo wọn láì níwèé ìgbélú tí wọ́n wá Íjíbítì tí wọ́n jẹ tí wọ́n mu tó òun sì jẹ́ prime minister ń bẹ̀ ó tọ́jú wọn láyé ọ̀tọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dojúkọ ọmọ ológo ògo ìdílé wọn gan wọ́n ti pa wọ́n wá ń jìyà wọ́n ń làmẹ́ǹtì nísìn rẹ̀ nìkan ràn wọ́n lọ́wọ́ abájọ tí wọ́n fi ń kiri kí gbogbo ibi tí wọ́n dé wọn ò ríran wọ́ nígbò jẹ́ pé ntọ́lọ́run rán sí ìdílé yín ẹ kórìíra ẹ fẹ́ rí mí ẹ̀ látàn ẹ ṣáà dojúkọ ní náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí òun ló ṣẹlẹ̀ sí Jósẹ́fù. oríṣiríṣi ọ̀nà ni ayé ń gbà láti bọ aṣọ wọn nígbà tí a kọ́kọ́ rí kí ni wọ́n ṣe bàbá wo verse 23 ẹ̀jẹ̀ wò ná verse 23 ó ní ó sì ṣe nígbà tí Jósẹ́fù dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀ wọ́n bọ́ ẹ̀wù Jósẹ́fù ẹ̀wù aláràǹbarà aṣọ tí ó wà lọ́rùn rẹ̀ ṣẹ́mọ̀ tí wọ́n bá aṣọ tí wọ́n kọ́kọ́ fẹ́ bọ́ aṣọ ògo tí wọ́n rò pé wọ̀ tí wọ́n rò pé láṣọ ògo tí mú ọ yẹn gẹ̀yẹn àwọn bọ̀ wọn á ju ẹ̀ sí òwò ayé aṣọ ògo yẹn gan-an olófa ogun sínú ayé oríṣiríṣi ọ̀nà ni ayé sì máa ń gbà láti bọ́ aṣọ ògo lára èèyàn ẹlòmíràn
ní gẹ́rẹ́ tó délé ayé òní wọ́n bọ́ṣọ ògo ẹ̀ wọ́n gbé kúrò ní ọrùn ẹ̀ ní ẹlòmíràn wọn àti ẹ̀jẹ̀ aṣọ ògo yẹn wọ́n pààrọ̀ ẹ̀ ní wọ́n gbàdúrà olúwa o aṣọ ògo tí ayé bọ́ kúrò lọ́rùn mi olúwa fi ọwọ́ agbára dá padà lónìí fi ọwọ́ agbára dá padà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóyá ó yẹ kó ti kọjá level tó wà yẹn ṣùgbọ́n gbà wọ́n bí ọ láì mọ̀ fáwọn òbí ẹ̀ àwọn kò ṣe tiwọn ni wọ́n ń yọ̀ ní àwọn yín wà ní àti gbọ́ wọn lé lórí wọ́n ti mógo kan lọ wọ́n ti járàwọ̀ kan nínú àwọn ìràwọ̀ tó gbé wáyé olúwa aṣọ ògo táyé bọ́ kúrò lọ́rùn mi pẹ̀lú ọwọ́ agbára gbà padà fún mi lónìí olúwa gbà padà fi lé mi lọ́wọ́ aṣọ ògo tí ayé gbà lọ́wọ́ mi olúwa gbà bá dá padà ìràwọ̀ tí ayé ti jí mọ́ mi lọ́wọ́ máa dá padà fi òrukàn jọ́ yìí máa dá padà èyí tó sọnù nípa tí mo jẹ́ olúwa dá padà èyí tó sọnù nípa aṣọ mi tí wọ́n yáwọ̀ àbí aṣọ tèmi gan yáwọ̀ olúwa dá padà aṣọ ògo ìràwọ̀ tó bọ́ sọnù olúwa dá padà aṣọ ògo tí ayé bọ́ sọnù olúwa gbà fún mi jésù olúwa wa. arákùnrin kan wà onígbàgbọ́ ni ṣe born again Christian ó wá ṣàkíyèsí pé òun tí ó ti gbàdúrà kí ló ṣe òun ọba gbòòrò òkè lọ ó gbàdúrà ọjọ́ 5 nínú àwẹ̀ àti àdúrà nínú àwẹ̀ yẹn ọlọ́run wá fi ìran hàn ìran tó rí yìí ọlọ́run pé ó máa lọlé àdúrà rẹ ti gbà ó wá wọ ọkọ̀ abúlé wọn ọlọ́run ló wọ́n máa tọ́ lọ bó bá débi tí ó ti sọ̀kalẹ̀ òun ó sọ fún un nígbà òkú dẹ̀dẹ̀ kan dé abúlé ó bá sọ fún onímọ́tò ó lóun fẹ́ yà ṣègá òun fẹ́ bọ́ọ̀lẹ̀ àwọn onímọ́tò ní pé kò sí bọ́ọ̀sọ̀bù ń bí o àwọn òdẹ̀ nílé oníkù wọn máa lọ lọ́ba wọ inú igbó yẹn lọ ńgbò dé abẹ́ igi àbá kan olúwa ní kó dúró ńgbò débẹ̀ olúwa ní gbójú sókè ó ní wo òrù tó wà lókè yẹn ẹ máa ń tán pè ní òrù àwọn kòkò àwọn apẹ àbáláyé àwọn ìkòkò apẹ àbáláyé the traditional pot wọ́n sọ̀rọ̀ sókè olúwa pé lọ́ọ̀rẹ́ jábọ́lẹ̀ ńgbà tí ó sínú rẹ̀ kí ló bá ń bẹ̀ ó bá placenta ọlọ́run wá sọ fún pé placenta ni ẹ so mọ́ bẹ̀ yẹn o wọ́n dẹ̀ lọ́jọ́ tá a bá ti fojú rí bi ni bí wọlẹ̀ ọjọ́ yẹn lọ jábọ́lẹ̀ o ẹ ṣe mọ̀ wípé ọjọ́ yẹn láyé ẹ bẹ̀rẹ̀ sí ní dáa wọ́n gbàdúrà olúwa ń bo láyé sórí ayé mi mọ́ níbo ni á di ògo mi mọ́ olúwa kọjá lọ ọbẹ̀ ní àṣálẹ̀ yìí olúwa pè jáde fún mi tí ọwọ́ agbára pè jáde níbo ni wọ́n di ògo mi mọ́ níbo ni wọ́n kàn mọ́ olúwa lọ síbẹ̀ olúwa pè jáde olúwa pè jáde kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ jésù kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ ibi ayéde mi máa o ẹ̀mí mi máa lò mọ́ bẹ́ẹ̀ kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ jésù kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ ibi ayéde mi máa o ẹ̀mí mi máa lò mọ́ bẹ́ẹ̀ kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀ ẹ̀mí mi máa ó mọ́ bẹ́ẹ̀ pè mí jáde tògótògó pé ògo mi jáde níbi tí a dè mọ́ pé àyànmọ́ mi jáde níbi tí a dè mọ́ ní àṣálẹ̀ lórúkọ jésù olúwa tú mi lẹ̀ jésù olúwa wa àmín. ẹ jẹ́ ń sọ ìtàn kan fún wa gẹ́gẹ́ bá a ṣe ń gbàdúrà lórí ogun ògo yìí arákùnrin kan wà ó ti di evangelist àbí kí n pè ní ìránṣẹ́ ọlọ́run kan wà tí wọ́n ti di evangelist nsìn wọ́n rìn nínú òkùnkùn púpọ̀ kí wọ́n tó bá jésù pàdé pẹ̀lú ọwọ́ agbára gidi oníyàtẹ̀ fi bá jésù pàdé ẹ jẹ́ wá sọ ìtàn torí mo bá wọn pàdé wọ́n sọ testimony life wọn fún mi kí ni testimony life tó sọ ni wípé wọ́n ní àwọn jẹ́ ikọ̀ pàtàkì kan nínú àwọn awo ọ̀dájú gidi wọ́n ti wo awo bíi 16 wọ́n wá ní àwọn nínú awo táwọn wọ̀ àwọn jẹ́ abọ rẹ̀ ẹgbọ́n bá fẹ́ fìyàn rúbọ àwọn làwọn wà ní ìṣáàjì rẹ̀ so àwọn dẹ̀ máa ti Oǹdó àwọn máa lọ sí Ọ̀tà àwọn òdẹ̀ ní wọ mọ́tò ìṣẹ́jú 15 péré wọn làwọn ó sì lò bàbá ìwà gbéra ìṣẹ́jú 15 ni wọ́n gbọ́dọ̀ fi lò wọ́n nígbà táwọn fòdé Ọjọ́ta wọ́n dé ìkóríta ọ̀gangan bìkan tí chọ́ọ̀chì wá wà chọ́ọ̀chì rìdíìmù wá báyìí tó ń pè strong tower ọ̀gangan bẹ̀ wọ́n ní kinní kan strike wọn gbóga òun bá jálulẹ̀ pimù àwọn tó ń gbàdúrà ní church àwọn bíi 8 péré náà ni wọ́n ń gbàdúrà ìṣọ́ òru lọ́jọ́ yẹn ní wọ́n bá jáde ta akíló tó pimùgbùmù yẹn ní wọ́n bá ṣáà help ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n bá ṣáà gbé wọlé wọ́n bá ń gbàdúrà fún
ibi tó ti bẹ̀rẹ̀ sí ní sọtẹnu ẹ̀ nìyẹn ní bá gbé lọ sọ́dọ̀ bàbá wa nínú Olúwa ká fún gbàdé bẹ́ẹ̀ bàbá wa sọ fún un pé káwọn tó gbàdúrà fún ẹ bí tí mò ń lọ gan nìyẹn pé ẹnìkan wà tó dè tó o bá tú sílẹ̀ ó kú lórí nǹkan tó wà yẹn kí á ló bá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ó ló ń de ẹ̀gbọ́n òun ó dé toyúntoyún ó dé nítorí kíni nítorí àwọn dúkìá bàbá wọn tí wọ́n fi sílẹ̀ kẹ́gbọ́n rẹ̀ kó má bàa rojú ráyè ó lóun ti di oyún yẹn gan ní ìsinsìnyí ó ti fẹ́ tó bí ọdún bíi 10 or something ó ní tó bá ti dẹ́ pé ó wá ṣàlàyé fún mi ó ní kíní yẹn ó lóun ṣe sínú àgàdá gògògòdò ni ó lóun wá wò wípé tóun bá sọ sínú odò tó bá dijọ́ kan ó lè débì kan kó forí kíkiní yẹn tú obìnrin yẹn á rí tú sílẹ̀ ó lóun wá wò pé tóun bá ní kó lọ dè mọ́gi nínú kó lọ lù mọ́gi nínú ilé nínú igbó ó ló ṣeé ṣe kéèyàn kan orúkọ débẹ̀ lọ́jọ́ kan kó fàdá gbá kó tú ó ní kò sí nǹkan kan tí ó sẹ́ni yẹn ó ní obìnrin yẹn á sì rí tú sílẹ̀ ó lóun wá mú tọ́jú ẹ̀ ó ní gbọ̀n bá para ti ní dé ògóńgó ẹ̀mí rẹ̀ òun ra dẹ̀ díẹ̀ ara tutù díẹ̀ wọ̀ nígbà bá tó yá òun á tún tún dé ó ṣàwọn á fi ìyà yẹn jẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó di oyún yẹn mọ́ nú ló bá lọ tú lò náà tó rí ìtúsílẹ̀ kí ni mo fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó ìjà tẹ́lòmíì ń jà ìjà tó o mọ ibi tó gun yẹn ti wá ọ̀pọ̀ ẹlòmíì ló ń jayé ẹ lógun tá tó ń bọ ṣáájò sí wọ́n tún bẹ ṣáájò sí wọ́n tún fọ yàyà dá ọ lálá wọ́n tún fi Olúwa tá a lálágbára tí ń sponsor ogun sáyé mi tá a lè nìyẹn ìkà tí ń fi ogun bá mi jà nítorí ògo tí mo gbé wá sáyé àkè náà mọ́jọ́ dáhùn lórí ẹ̀ lónìí Olúwa sá lọ́gbẹ́ ikú lónìí gbogbo alágbára tí ń bẹ lẹ́yìn ogun tí ń jà mí Olúwa dáná sun wọ́n lónìí àgádágodo wo wọ́n fi dè mí mọ́lẹ̀ sí ojú kan ṣoṣo Olúwa máa já máa fi iná já máa fi iná já máa fi yẹn já gbogbo ẹ̀wọ̀n tá a fi ṣògo mi mọ́lẹ̀ kó máa já pàtìpàtì lórúkọ Jésù kó máa já ó yá sọ́ di àdúrà lórúkọ Jésù gbogbo àgádágodo tá a fi do ìlọsíwájú mi tá a fi di àyànmọ́ mi Olúwa máa já Olúwa máa já Olúwa máa já ní òrùgànjọ́ yìí jẹ́ ó máa já jẹ́ ó máa já lórúkọ Jésù kó máa já gbogbo àgádágodo tá a lè fi di ọmọ ní tá a lè fi di aya ní tá a lè fi di ìṣẹ̀dá mi Olúwa máa já máa já máa já máa já ẹ̀mí máa já sọnù já sọnù já sọnù Olúwa já sọnù mímọ́ mímọ́ já sọnù Olúwa já sọnù Jésù Olúwa wa gbàdúrà Olúwa o níbo la di ògo mi mọ́ Olúwa o níbo la so ògo mi rọ̀ sí Olúwa nawọ́ agbára rẹ lórí tú mi lẹ̀ níbo la ṣògo mi rọ̀ sí níbo la ṣògo àwọn ọmọ mi rọ̀ sí Olúwa nawọ́ agbára rẹ lórí tú mi lẹ̀ Olúwa tú mi lẹ̀ orúkọ Jésù níbo la ṣògo mi rọ̀ sí níbo la ṣògo àwọn ọmọ mi rọ̀ sí nawọ́ agbára rẹ tú mi lẹ̀ lónìí tilétilé tú mi lẹ̀ ìwé ìgbélú mi níbo la so mọ́ Olúwa tú Jésù Olúwa wa ó gbàdúrà yìí dáadáa ẹlòmíì wà ayé jẹ́ kó ní owó ayé jẹ́ kó rí iṣẹ́ ayé jẹ́ kó rí ọkọ rere tàbí kó rí aya rere fẹ́ ṣùgbọ́n àjẹ́ kó rọ́mọ bí wọ́n dúró dédé bí ọmọ ẹlòmíì wọ́n tiẹ̀ wá jẹ́ bí ọmọ wọ́n wá sọ àwọn yẹn dírà dáadáa Olúwa o ọwọ́ wo ní bá ayé mi jagun ọwọ́ wo ní da ògo mi láàmú jẹ́ kó pẹ́ dànù ní òrùgànjọ́ yìí àkéde ẹ̀ mọ́kọ́ dànù lórí ẹ̀ ó yá sọ di àdúrà orúkọ Jésù ọwọ́ wo ní bá ayé mi jagun Olúwa o Olúwa gé dànù ní òrùgànjọ́ yìí Olúwa gé dànù Olúwa gbọ́ Jésù Olúwa wa ẹlòmíràn wà ní gẹ́rẹ́ tó bí sáyé gbólóhùn márùngolò ló jáde sí bàbá wo ní Samuel kìíní orí kẹrin 19-22 ńgbà tí obìnrin yẹn tó rí pé wọ́n ní ó rọbí nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n jí àpótí ẹ̀rí Olúwa ọkọ rẹ̀ àbúrò ọkọ ẹni tó jẹ́ brọ́dà ẹ̀gbọ́n ọkọ rẹ̀ jọ́kanṣo ní akú bàbá ọkọ náà tún gbúròó ìyẹn òun náà tún kú jọ́kan náà wọ́n tún jí àpótí ẹ̀rí Ọlọ́run wọ́n ní obí àkókò tí ó yẹ kó bí gan ò tí ì tó ṣùgbọ́n obí tẹ̀ lójijì àwọn àgbẹ̀bí ń rọ̀ pé ṣe sùúrù obìnrin oníkẹ́ má rọ̀ wọn wọ́n dẹ̀ wípé àwo ọkùnrin ló bí ó ní kábọ́ọ̀dù ní ọmọ jẹ́ nítorí pé ògo kò sí fún Ísírẹ́lì mọ́ ó lé ọmọ ìbànújẹ́ ni tó túmọ̀ sí ọmọ ìbànújẹ́ obìnrin yẹn sì kú àtìgbà yẹn ni ọmọ yẹn náà ti wọnú wàhálà
gbólóhùn wo ló jáde lọ́jọ́ tá a bí mi tí ń da ògo mi láàmú, yí gbólóhùn náà dànù lónìí. Gbólóhùn tẹ́lòmíì sọ sínú afẹ́fẹ́ lọ́jọ́ bí mi tí ń yọ ògo mi lẹ́nu, Olúwa yí dànù, Olúwa parẹ́ lónìí, Olúwa parẹ́. Gbogbo gbólóhùn ibi tá a fọ̀ sínú afẹ́fẹ́ tàbí tá a fọ̀ lòdì sí mi. Ẹlòmíì báyà gbọ́ ọmọ mi ń ké ní pé pẹ́ẹ́ ẹlòmíì sọ pé ọwọ́ ọmọ yìí ti ń ké bí ewúrẹ́ yìí, àtìgbà yẹn lọmọ náà ti ń hùwà bí ewúrẹ́. Gbogbo gbólóhùn ibi ètà fọ̀ lọ́jọ́ bí mi tá a fọ̀ lòdì sí mi, Olúwa máa yí dànù, máa sọ dire mọ́ mi lọ́wọ́, máa sọ dire mọ́ mi lọ́wọ́. Àdúrà orúkọ Jésù. Gbogbo gbólóhùn ibi tá a sọ lòdì sí mi, lòdì sí ọjọ́ ìbí mi tí yọ ayé mi lẹ́nu, lòdì sí ọjọ́ ìbí ọmọ mi tí yọ ayé wọn lẹ́nu, Olúwa o, bàbá ìdànù, 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 Olúwa ìdànù, ẹ̀mí mọ́ ìdànù, bàbá ìdànù, Jésù ìdànù, Olúwa ṣàánú mi, ṣàánú mi, gbọ́ Jésù Olúwa wa. Lọ́jọ́ tí wọ́n bí ẹlòmíì, ó ní wọ́n ti sá àyànmọ́ rẹ̀, tí wọ́n ti sá lọ́gbẹ́, wọ́n ti sá ògo ẹlòmíì. Lọ́jọ́ tí wọ́n bí ẹlòmíì ni wọ́n sá ògo rẹ̀ lọ́gbẹ́. Àwọn èèyàn burú láyé yìí. The people of this world are so wicked. They don't want anything good. Mogun tí ọ̀pọ̀lọpọ̀ wá ní, tí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n á ní ṣé ó yẹ kí wọ́n á jẹ́ pé irú eléyìí ni ó bí ọmọ ológun. Wọ́n ti ro àwọn òbí wa pin, wọ́n ti ro bàbá ẹ̀ pin, wọ́n rò yá ẹ̀ pin, sóun lọ yẹ kó bírú ọmọ ológun yẹn. Wọ́n ti ro pin àwọn tẹ́lẹ̀ pé àhàlà ń fún ẹ ní tọ́rọ́kọ́, àhàlà ń fún ẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ, àwọn ajá ni ó bírú ọmọ ológun. Arákùnrin kan bọ́ pàdé lóṣù ní Yàrá-Pàjà bí tá a ti máa ń supply seed ìgbà yẹn lọ́wọ́ ẹsẹ̀ dé. Jẹ́ kí ló dé? Olóòmọ̀ travel mọ̀ ni, ọ̀rọ̀ ọkọ̀ tuntun, ọwà lọ lé ọlọ Kwara, òun náà lọ rè fi ọkọ̀ pé èmi náà lo Èkó, mo múre bọ̀ o. Lọ́ba ń padà bọ̀ nílé, ohun àtọ̀rẹ́ ẹ̀ ní ẹ lọ. Níbọ̀ tí ń bọ̀, wèrè kankan já náà ni. Kó ń pẹ́wọ́ kó yà fún wèrè yẹn báyìí, ṣe ló dàbò ọ̀fáàn tí ń bọ̀. Gbògà wíṣkìrìmù ó fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ikùn ọ̀rẹ́ ẹ̀ lọ́gbà kú ẹ̀kú. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bọ́ bá fẹ́ lọ bìkan sólúwà fẹ́ kọ́ ọ lọ, àìrọ́ mi ni gbọ́dọ̀ má lọ, ṣiṣẹ́ ni mo gbọ́dọ̀ wà, sólúwà fẹ́ kọ́ ọ lọ. Mọ̀súgò díẹ̀ ó ti bẹ́ẹ̀ mi náà ṣe tèmi, sólúwà ní kọ́ ọ lọ. N ti ń pa ẹlòmíì nìyẹn. Níṣẹ́ ni wíṣkìrìmù ó gé ikùn ẹ̀, ó sì kó fún ẹ̀ dáta. Òun rèé ó fẹsẹ̀ pa ẹsẹ̀ yẹn lọ́wọ́ débì, àti bẹ̀ wọ́n gbé wọn lọ chọ́ọ̀chì kan, wọ́n ń gbàdúrà fún wọn tòsí ń bẹ̀. Mẹ́rẹ́ ti gbàdúrà fún bàbá tó ṣiṣẹ́ yẹn nílé, ó bẹ̀rẹ̀ sí ní kà, ó ní ẹ̀rí òun ṣẹ̀ṣẹ̀ lọ pé ọmọ tòun wà níjọra Abádíà ń bẹ̀ yẹn láti jọ́ yìí, ẹ̀rọ́kọ̀ ká ẹ̀ wálé, ẹ̀ra ọkọ̀ wálé, ìwọ́ṣẹ́ àwa ṣẹ̀ṣẹ̀ lọ Èkó, ọwọ́ àgbọ́kọ̀ wálé ọ̀ ṣe làwùlàwù. Àbẹ́ẹ̀rí ẹsẹ̀ tó sẹ̀ nìyẹn o, ẹsẹ̀ tó sẹ̀ nìyẹn o. Kẹ́ ẹ lè bá mọ̀ wípé ayé kò fẹ́ ni fọ́rọ̀ bí kò sórí ẹni. Ayé ò fẹ́ ni fọ́rọ̀. Ilé ayé yìí, ilé ayé ló ń sọ gbádọ̀gbọ́n. Ohun tí ò tó nǹkan wọ́n á sọ di ńlá mọ́ èèyàn lọ́wọ́. Wá gbàdúrà, Olúwa o, wá gbàdúrà, Olúwa náwó agbára rẹ̀ kí ìfà mi jáde kúrò níbi tí ayé fi mí pamọ́ sí. Níbo ni ayé fi ọ́ pamọ́ sí? Níbo ni ẹlòmíì ó gbìyànjú níbi iṣẹ́, ẹlòmíì ire tó yẹ kán fún wọn á tún gbé babò míì, wọn á dà ìfà tiẹ̀ síbò míì. Ọyẹ ó ti ṣe wàhálà, you are qualified for it, but wọn rántí ẹ torí pé gbé ọ pamọ́ síbì kan. Olúwa náwó agbára gbé mi jáde níbi tí ayé fi mí pamọ́ sí. Fi ọwọ́ àánú rẹ fà mí jáde tọmọtọmọ kúrò níbi tí ayé gbé mi pamọ́ sí. Olúwa fà mí jáde. Olúwa níbi tí ayé fi mí pamọ́ sí, Olúwa gbé mi jáde. Olúwa mú mi já gbangba. Nínú ọdún yìí mo gbọ́dọ̀ já gbangba. Mo gbọ́dọ̀ rí tèmi sìn nínú ìlú tí mo wà yìí. Fi àyè gbà mí tọmọtọmọ tilétilé. Olúwa ṣàánú fún mi. Olúwa gbọ́ tèmi. Olúwa mú mi já gbangba. Ẹ̀mọ́ mú mi já gbangba. Ayérayé mú mi já gbangba. Gbọ́ Ọlọ́run àánú. Gbọ́ Olódùmarè. Jésù Olúwa wa. Àmín. Kó tó di wípé a kásẹ̀ ètò ilẹ̀, ẹ jẹ́ sáré gbàdúrà yìí lórí aṣọ ògo. A gbàdúrà wá ní Olúwa o, aṣọ ògo tó fi wọ̀ mí, ayé èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ ó bọ́ kúrò lọ́rùn mi. Aṣọ ògo tó fi wọ̀ mí, ayé èṣù ẹ̀ṣẹ̀, Olúwa má jẹ́ ó bọ́ kúrò lọ́rùn mi. Ẹ jẹ́ a gbàdúrà yìí orúkọ Jésù.
aṣọ ògo tó fi wọ̀ mí ayé èṣù ẹ̀ṣẹ̀ olúwa má jẹ́ kí wọ́n bọ́ kúrò lọ́rùn mi má jẹ́ kó bọ́ kúrò lọ́rùn mi má jẹ́ ká yé èṣù ẹ̀ṣẹ̀ ó bọ́ kúrò lọ́rùn mi jésù olúwa wa bàbá wo 1 Samuel chapter 4 verse 22 ta kà ó wípé ògo kò sí fún Ísírẹ́lì mọ́ nítorí a gba àpótí ọlọ́run ọ̀pọ̀ nǹkan ni ọlọ́run lè lò láti fi ṣe aṣọ ògo fún èèyàn díẹ̀ ló fi láti gbàdúrà káṣọ ògo ẹ má bọ́ sọnù ọmọ rẹ ó lè jẹ́ aṣọ ògo fún ọ ó lè jẹ́ aṣọ ògo fún èèyàn aya tí èèyàn ní ó lè jẹ́ aṣọ ògo fún ènìyàn ọkọ tí èèyàn fẹ́ ó lè jẹ́ aṣọ ògo fún ènìyàn iṣẹ́ ìránṣẹ́ tí èèyàn tọ́lọ́run yọ̀ǹda fún yàn ọlọ́run lè fi ṣe aṣọ ògo fún ènìyàn ilé iṣẹ́ ó lè jẹ́ aṣọ ògo ilé iṣẹ́ tọ́lọ́run tọwọ́ rẹ̀ gbé kalẹ̀ ilé iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ wò ọlọ́run lè fi ṣe aṣọ ògo fún ọ ọlọ́run lè yan olùrànlọ́wọ́ àyànmọ́ tì ọ́ kó jẹ́ aṣọ ògo fún ọ àmọ́ aṣọ ògo tó ga jù òun náà ní ìgbàlà ọkàn òun náà ní pé kéèyàn ò ní Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run fúnra ara rẹ̀ òní yóò ṣe kéde yóò ṣe aṣọ ògo fún ọ tí a bá wo ní ìwé Áísáyà orí 60 tá a wo ẹsẹ̀ 19 to 20 ó ní oòrùn kì yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ mọ́ ní ọ̀sán bẹ́ẹ̀ ni òṣùpá kì yóò fi ìmọ́lẹ̀ rẹ̀ ràn fún ọ ṣùgbọ́n olúwa yóò ṣe ìmọ́lẹ̀ àìnípẹ̀kun rẹ àti ọlọ́run rẹ ògo rẹ oòrùn rẹ kì yóò wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni òṣùpá rẹ kì yóò wọ̀ kùn nítorí olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ àìnípẹ̀kun fún ọ ọjọ́ àwẹ̀ rẹ wọn ni yóò sì dé òpin wá gbàdúrà olúwa aṣọ ògo tó fi wọ̀ mí ayé èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ kí wọ́n bọ́ kúrò lọ́rùn mi aṣọ ògo tó fi wọ̀ mí yìí ayé èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ kó bọ́ kúrò lọ́rùn mi ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa orúkọ Jésù olúwa o aṣọ ògo tó fi wọ̀ mí aṣọ ògo tó fi wọ̀ àwọn ọmọ mi aṣọ ògo tó fi wọ̀ aya mi ayé èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ ó bọ́ kúrò lọ́rùn mi ayé èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ ó bọ́ kúrò lọ́rùn mi olúwa má jẹ́ ń jábọ̀ olúwa má jẹ́ ṣubú ara olúwa má jẹ́ ṣubú ẹ̀mí aṣọ ògo èyí tó fi wọ̀ mí ayé má jẹ́ ó bọ́ sọnù ẹ̀ṣẹ̀ má jẹ́ ó bọ́ sọnù ogun ìdílé má jẹ́ ó bọ́ sọnù olúwa ṣàánú fún mi dèmí lámúre gbọ́ olúwa Jésù olúwa wa ó wá gbàdúrà gbogbo àdúrà tí mo ti gbà olúwa fàṣẹ sí ẹ̀mọ́ fi àṣẹ sí olúwa sọ di ẹ̀rí mọ́ mi lọ́wọ́ sọ di ẹ̀rí mọ́ mi lọ́wọ́ àdúrà orúkọ Jésù gbogbo àdúrà tí mo ti gbà olúwa sọ di ẹ̀rí mọ́ mi lọ́wọ́ ayérayé sọ di ẹ̀rí mọ́ mi lọ́wọ́ olúwa gbọ́ Jésù olúwa wa àmín tó ẹ jẹ́ kí n fa ní ìkéde ní ọjọ́ sátidé òní orí òkè gẹ́gẹ́ bí mo ti sọ a ò ní gbé sórí Facebook ṣùgbọ́n nǹkan tá a lè ṣe òun náà ni wípé tó bá tó nǹkan bí aago 10 a lè tan prayer line ẹni tó bá ní tó ní lọ́wọ́ ńbẹ̀ ó lè tàn sí ó lè jù sórí line ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá ní ẹ send message sí mi lórí WhatsApp wípé ẹ jọ̀ọ́ mo nílò prayer line yẹn ẹ jẹ́ kí n fi nọ́mbà mi fún yín báyìí +1 281 857 3658 lẹ́ẹ̀kan sí +1 281 857 3658 lẹ́ẹ̀kan sí +1 281 857 3658 òun náà ni nọ́mbà tí ẹ pè mí sí ẹ jẹ́ á gbàdúrà ora shanda kaketre moko remenge shenda le indra makashande kaketre moko remenge shanda rebrinda sundika kapendori idi makasandaka yetindaru ankama marada shindika katre mukuria wayaman indri makashandaka lebro moko shindika katre moko shanda gbogbo àdúrà tá ti gbà lónìí ẹ má fi àṣẹ dáhùn Olúwa fi iná dáhùn bó ti ń gbọ́ mi agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ agbára Ọlọ́run kó tú ọ sílẹ̀ agbára Ọlọ́run kó fọ̀hún agbára sínú ayé rẹ ẹ̀mí má kó fọ̀hún agbára sínú ayé rẹ gbogbo ogun tó ń ja ayé rẹ kó wọlẹ̀ lónìí ọ̀rọ̀ rẹ kó yọrí sí ire ọ̀rọ̀ rẹ kó yọrí sí ayọ̀ inú rẹ kó dùn ó yá gba ọmọ rẹ Olúwa nu omijé rẹ nù lónìí Olúwa nu omijé rẹ nù lónìí aṣọ ẹ̀gàn táyé fi wọ̀ ọ́ ẹ má fi iná bọ́ sọnù ó yá gba aṣọ ògo titun gba aṣọ ògo titun lọ́ra àánú gbà
lẹ́yìn àdúrà yìí lọ rí àánú gbà lórí ọ̀rọ̀ ìwé rẹ tó dífẹ̀ǹfẹ̀ tó lọ́jú. Ọ̀nà ṣí fún ọ lónìí, ọ̀nà ńlá fún ọ lónìí. Lọ rí àánú gbà kí ọ̀nà kó ṣí fún ọ, kó orí tí ẹ ṣe bẹ́ẹ̀ ni kó rí. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́, Jésù Kristi Olúwa wa, àmín. Tó ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀ kó tó di wípé àdágbére ó dàárọ̀. Àti ẹ̀yin tí ẹ jí ní Nàìjíríà lórúkọ Jésù, ọ̀nà àṣí fún yín lónìí. Ó bẹ́ ṣe ń lọ, Olúwa pa àlọ́ àti àbọ̀ yín mọ́. Oorun tá ò sùn láṣálẹ̀, oorun ayọ̀ ló máa jẹ́ o lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé, àmín. Nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Àwa ó sì máa gbélé Olúwa láéláé, àmín. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ kí n rán wa létí, ẹ jẹ́ á tètè dé o. Aago 9 òwúrọ̀ òun lórí òkè kókó àdúrà mi ní Sátọ̀dé o. Nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Aago 9 òwúrọ̀. Àní ní prayer line lọ́jọ́ yẹn, ṣùgbọ́n tó bá da aago 10 á tàn prayer line kẹ́ ẹ máa gbọ́. Torí ìdí èyí àwọn tó máa ń pariwo lórí prayer line, ẹ má pariwo lọ́jọ́ yẹn torí ó lè má sí time fún wa láti wá ìmúùtì rárá. Káwọn tó bá ń gbọ́ wa, káwọn náà lè jẹ adùn ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Yóò dára fún wa o, a ó rí tiwa ṣe. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín.